ṣẹ́ǹbé ìwà ẹ̀dá nínú ayé má kó wọn ní má ṣẹ́ wọn ní àpéjọpọ̀ wọn oró ní ẹni ò mọ̀ náà ló fi náà ṣeré rírí bá kan mi ìpàtẹ́ fún kan ní àwọn ìbàjẹ́ inú wáyé ìyọ̀gbé o ẹni burú mọ̀ láyé mi wọ́n ń retí ẹni máa san fún màmá ní kó lè dìjà kó lógun ẹ wo ìbàjẹ́ kẹ́nìyàn mú ṣọ̀ràn o ẹ wo ìwà tí ó dáa tán mú ṣàyẹ àwọn àjíṣẹ́ kún fún nìní kọ́lọ́run máa jẹ́ àpò wọn máa ní ọ̀ẹ́ má kó wọn ní má kó wọn ní o má kó wọn ní má kó wọn o má ṣe wọn ní má má ṣe wọn o àpéjọpọ̀ wọn oró ní o ẹni ò mọ̀ náà ló fi náà ṣe o bírí má kọ́ ìpàtẹ́ fún kan ní bẹ́ẹ̀ ni ìbàjẹ́ inú wáyé ìyọ̀gbé àwọn rẹ̀ o à ń sún rẹ̀ kọ́lẹ̀ dá bẹ́ẹ̀ làwọn kan ń hùwà ìbàjẹ́ ní kọ̀rọ̀ o kẹlẹ́bẹ̀ o láwọn. èyí ni ìròyìn pàjáwìrì tí a mú wá fún yín síwájú ẹgbẹ́ kókó inú ìwé ìròyìn. àwọn agbábọ́ọ̀lù nàìjíríà wọ́n ti fìdí rẹmi pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù ghana tí àwọn ọmọ ghana sì lù wọ́n sí ayò 2-0. àwọn agbófinró tí wọ́n ń ṣọ́ ibodè wọ́n ti dá gbogbo ọjà tó ń gba orí omi wọnú ìlú wa dúró láti ṣe àyẹ̀wò kínníkínní lórí ẹ̀ láti má bàa gbé èyí tí ò dá wọnú ìlú wa. ìjọba amẹ́ríkà ti ṣe ètò fún gbogbo àwọn àbárapá. ní báyìí ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ o. àgbọn máa gbẹ káàbọ̀ ó ti pẹ́ sígbà tí mo ti pè ẹ́. mo láti pẹ́ mo ní láti dé 1 or 2 places lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. òun ni mò ń kà lórí social media yìí. bẹ́ẹ̀ni. director general àwọn customs wọ́n ní ó ti ready láti máa search gbogbo ẹrù tó bá dìde sí port fúnra ẹ̀ nísìnyí. pátá. kí wàá ní alàgbé ń ṣe báyìí fún wa. ẹ wò kó gbàbí kan yé mi bí ṣe ń bọ̀ gan mo yà lọ́dọ̀ yìí pé kí ni problem wọ̀ bọ̀bọ̀ yìí ó ní owó tá à ń fún un kò tẹ́wọ̀n lọ́rùn òun fẹ́ máa gbà mọ́ òun fẹ́ máa gba percentage. And percentage tá a tún wá ń sọ 30%. alàgbé náà fẹ́ máa gba 30% lọ́wọ́ wa ó ya wèrè ni nínú iṣẹ́ tí ò fà tí ò gbé tí ò ṣe wàhálà àbí reason nìyẹn tó fi delay ẹrù wa sí port ó dà ń pórí bọ̀bọ̀ náà pé o ó ti gbàgbé pé òun ni custom òun lòun bá ìjọba ṣiṣẹ́ ṣé tán bá fa gbùrù ṣé gbùrù ò ní fa gbó ok ó mọ̀ pé contraband ni gbogbo ẹrù táwa ń kó bọ̀ tán bá kó dé tán bá search ẹ̀ tán bá wá rí pé ẹrù òfin ni ṣé tó bá fa gbùrùgbùrù ò ní fa gbó. àwa ta ni consignment ohun tí ò gbé tí ò fà fẹ́ máa gba 30% lọ́wọ́ wa. àwa ta wá ní iṣẹ́ gangan kí la wá fẹ́ pín nígbà tó ń bá gba 30% ó mọ̀ pa wà mẹ́ta àwa la ní ilé iṣẹ́ kí náà mẹ́tẹ̀ẹ̀ta tó kù fẹ́ pín. kò tiẹ̀ gba ọ̀rọ̀ ò gba bí ó dẹ̀ ń pò tí lù sẹ́ńsì. are you telling me pé torí pé ó fẹ́ change agreement pẹ̀lú wa ló ṣe delay ẹrù yẹn. bẹ́ẹ̀ni chairman. bọ́rọ̀ wọn ṣe máa ń rí nìyẹn ó ti gbàgbé ara ti dẹ̀ ó ti gbàgbé pé kóun tó dé ibi tó ń wà yẹn nínú iṣẹ́ custom kò ní wàhálà tí mo ṣe kò ní iye owó tí mo ná kó tó transfer síbẹ̀. ó sú mi Ọlọ́run. I see ilé ìwà ń ga jù onírè lọ báyìí olórí burúkú mà lọkùnrin yìí o ní tó ṣe yẹn dangerous. very. àwa náà ò gbọdọ̀ sùn gbàgbé nìyẹn o à ń láti wẹ́ lómi then iron lady ńkọ́. ẹ̀wẹ̀ má jẹ́ ká fojú àwọn obìnrin gbìn ká slow ké wọn lè ṣe kọ́ máa ṣe let's take the decision and update her. màá fi yé pé ẹni tó dífá fún yẹ gẹ́gẹ́ fẹ́ra ló máa dá ọ̀nà ìgbafẹ́ kúrò. that's my chairman. ó máa dá fún. trust you mo mẹ tí mo ní. má ṣe àmà abẹ́rẹ́ pé lórí burúkú ni bọ̀bọ̀ tó ń jálàgbé yìí ni ó wí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó lè rí mọ́ wa ó dẹ̀ mú lè rí ẹ̀ṣẹ́ kó máa ní sóríire tọmọtọmọ o kó máa ní dáa fún o ṣé kò mọ̀ wá nílùú yìí ní chairman
ẹjọ́ tó lọ ṣàbà mo fẹ́ ká fi ra wa hàn mo fẹ́ ká fi bá ṣe tó hàn irú yẹn sí wa. ní sùúrù jẹ́ má bàa tèmi jẹ́jà nípa ṣèmi lè ṣe lẹ́sẹ̀ mo ń gbọ́ ìjà rẹ̀ ṣáàmà ọmọ wèrè kan ní ìjà tó bá mi ṣẹ̀ṣẹ̀ ẹ wo ṣáàmà ẹ jọ ẹ jẹ́ ká ríra fast ibo lẹ wà okay ìyẹn náà dáa ìyẹn àgbọn ọgbẹ tí wàá rí yín àbí ẹ tuntun pé tó bá dọ̀la ká tó padà lọ́fíìsì yín màá wá irú alàgbé játijàti yẹn ọmọ lẹ́lẹ̀ ó dà sà ó dà ẹ ṣe olórí burúkú ọmọ lẹ́lẹ̀ ẹ ń ta pèpè kó wá jẹun ó tún fẹ́ mú wa lọ́wọ́ dání ìyẹn mọ̀ burú o kó sì dànù jọ kó màsáàjì ẹsẹ̀ láwí kó dẹ̀ wá ń tẹ̀sán mọ́ ó fẹ́ tẹ̀sán ẹsẹ̀ mi ni ó ń ṣí èrè ni ó ń ṣí kó sì wọlé jẹ kó sì dànù abẹ́rẹ́ di ẹbí ìrù akéèké. Okay, let's say. Do you know you're not just beautiful? You're soft at heart. I know. I told you, I'm just telling you. I know. It's a compliment. I get that every time. What the fuck was that? You don't pay attention to what you say on the other side. Concentrate on what you're doing here. And that's me, okay? Did you decide to be beautiful or you... Let me say. Mama made it. Mama did. Okay, let me ask you this very question. And I will know if you're going to pass or not. Why am I so much in love with you? You know why? You tell me. Oh my God, see more professor. Because you go boy rewa, outwardly nìkan. You're beautiful on the inside. Aww. And I'm like, oh my God, I'm going to continue to love this babe, be with you. I'll be trustworthy, honest, and I'll be dedicated to you. Aww. I just want to spend the rest of my life with you because I can't explain this kind of love. Yeah, I'm serious. Oh my God. If I can ask you. Yeah. On a ratio of 1 to 100, how much do you love me? Yes. 1 to 100, okay. To be honest, I think I like you this much. How much? Like this much to hug you and hold you forever, you know? Really? Yeah. Thank you. I love you. Love you too. Thank you. Oh. Stop. Oh, God. What? Stop that. I blessed the day I met you. I'm going to be with you forever. I'm going to love you forever. I'm going to be trustworthy. I'm going to be loyal. I'm going to be whatever you want me to be. And are you promising me the same thing? I love you. 100%. I love you. Sure. Sagiri, lagiri, òfin mọ̀nàkànàkàn bọ́ mọ́jà o. Ẹ wò wọ́n. Agẹ́ni ńláwé kò gbà kọ́múdá kọjá orí wọn. Alàgbé. Anyway, I'm not surprised to see you. Now, what can I do for you? Alàgbé. Ó wí bẹ́ẹ̀, ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Àmọ́ kò wá yẹ kó jẹ́rú àwa. Ṣó ti gbàgbé ni? Ọ̀gẹ̀dẹ̀ ti wá lówó kòkó ti ẹyẹ kó tó digi burúkú. Àwa wá gbé ẹ lẹ́yìn tó fẹ́ fi gé wa jẹ. Ládùúgbò bá ṣe sọ ẹ̀dọ̀ mọ́. Yes, post tí wọ́n wà yẹn, àwa làwa mọ wàhálà táwa ṣe kó tó débẹ̀. Even ẹ̀mí kan tún bọ́ lórí ẹ̀. Yes. Ó wá lérí mú wa, ó dẹ̀ dúró lórí ìlérí ẹ̀ mi. Ó wá dúró lórí pé ó fẹ́ máa gba 30%. Mo tẹ̀ kọ́ lókè bí a pé eré ni. Ṣó rò pé ọjà wa tó wà ní kọ̀ńténà yẹn, ṣó rò pé bá pé tá bá mú kò ní àfẹ́tì wọ́n náà ni. Wọ́n náà máa ní problem. Torí gbogbo bá ṣe ń fún ẹ lówó là ń fa ilẹ̀ sọ́dọ̀ tiwa ló wà record. Ṣó ti gbàgbé ni? Iron lady, don't you ever threaten me. Okay? I thought as much. Mo ti múra yín tẹ́lẹ̀. Yeah, mo mọ̀ pé máa fẹ́ outsmart mi.
gbogbo documentation pátápátá ó láti yẹ. Now tell your chairman or whatever he calls himself tí o bá san 30% mi gbogbo goods yẹn pátápátá la máa fi hàn and ẹ má bother láti wá document kankan gbogbo ẹ̀ pátápátá ni mo ti arrange. àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ó fẹ́ ṣorí burúkú ni ó fẹ́ kú dànù fáwọn tó ní ẹni níwájú ta ni ó mẹ́rin tó ń bá sọ̀rọ̀ ni èmi màá ní aláìsọ ti gbà ìgbé ni. Iron lady, I am going to deal with you. Màá jẹ́ kó o mọ̀ pé tí irin bá kọrin ikọ̀ máa ń tẹ̀ fún kan ni. Get out of my room. Ìwọ ọmọ lẹ́lẹ̀ yìí. Èmi ọmọ lẹ́lẹ̀. Èmi ọmọ lẹ́lẹ̀. I will show you. Alàgbé. Èmi. Má ṣe wọ́n ní àpéjọpọ̀ wọn. Má ṣe àmà. Mo kí gbogbo ẹgbẹ́ àpéjọpọ̀. Àpéjọpọ̀ àti ẹ̀. Àkórí àparò àkíjàpọ̀. Tí wọ́n là ń dúró de ọ̀rọ̀ ẹ náà là ń sọ lọ́wọ́. Ṣé o sì? Ẹ wo máa ń ṣe àmà ẹ má bínú. Ẹ wo máa ń ṣe àmà. Ọ̀rọ̀ bàbá olórí burúkú alàgbé yìí. Ọ̀rọ̀ ẹ̀ kò fẹ́ yé mi rárá o. Yes, ewé kan ló ṣì gan náà. Ṣé rí mo kàn sọ pé kí n dé ìbà yìí ná pé kí n mọ̀ kàn tẹ́ máa sọ ni torí pé mo ti ní nǹkan tó wà nínú tèmi tí mo fẹ́ kàṣe lórí ọ̀rọ̀ yìí. Iron lady, calm down, calm down. Gbogbo nǹkan ti yẹ gbìrìgbìrì ló máa mú. Alàgbé tí à ń sọ yìí náà òun náà làwa náà ń ro kí ni ta fẹ́ ṣe. But you see, àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà. Àwa náà ni kò dé kájọ decide n ta máa ṣe lórí ẹ̀ ni. Kì í ṣe pé mi náà mọ̀ tí mo lè ṣe fúnra mi. Àbí báwo ni? Bẹ́ẹ̀ ni chairman, ṣe rí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí, omi gbóná ò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu rárá. Whatever we decide, we have to act fast like a sound wave. Ṣe rí kọ̀ǹténà yẹn tán bá tú, arms afẹ́tà fáwọn militant ló wà nù ẹ̀, and gòbé ńlá nìyẹn. Dúró. Ṣe rí máa ń ṣe àmà gẹ́gẹ́ bí opinion ti tèmi. Ṣé rí bàbá olórí burúkú yẹn kò lè máa fún wa ní problem? Yes, èmi ti decide pé ká ṣọ̀rọ̀ ẹ̀ ní cold red. Cold red? Yes. Yes, chairman, cold red. Cold red? Yes. So, gbogbo wa láti conclude ní sí kò jẹ́ cold red. Tó bá rí bẹ́ẹ̀, èmi máa pass information sí agent 4 and agent 7. Àbí? So kí wọ́n lè wà aware of it. So cold red. That's it. And that is that on that. Lórí ọ̀rọ̀ politics tó wà ń lọ nígboro yìí. Àti finalize ẹ̀ o bóyá Smith ní ká fún ní support or not. So mo fẹ́ gbọ́ yẹn lẹ́nu yín. Ẹ o máa ń ṣe àmà. Èmi ò ní support Smith. Why? Bẹ́ẹ̀ ni sà. Torí pé Smith ó ṣẹ̀ di camp ni kò dẹ̀ ní gbọ́rọ̀ sí wa lẹ́nu. So ààrẹ ló lẹ́nu jẹ́ pé kò ní gbọ́rọ̀ sí wa lẹ́nu sà. Iron lady, cool down. Má gbàgbé pé Smith is our man. The only point tí mo rí nínú ọ̀rọ̀ ẹ̀ ojú pé ó ṣe di camp lọ sí other party. Ó dẹ̀ lè má yìí sí fún láti fún ní ticket, wọ́n lè má fún ticket bọ̀rọ̀. So suggestion tèmi ni wípé bóyá ká ní sùúrù dìgbà tí a máa wẹni tó máa fún ní ticket. But tó bá jẹ́ Smith ni wọ́n fún ní ticket, mind you, òun lè mí fẹ́ ká support o. Àbí kí ló feel? Yeah, ọ̀rọ̀ lẹ sọ chairman. In my own opinion, Smith, Smart or anybody, we hold his. We'll check him. Any kind of nominate, I'ma check it. Of course. So Iron lady, I am offer to cool down your temper. Ẹ jẹ́ ní sùúrù ká máa wẹ̀ ní tó máa fún ní ticket. So meanwhile, ìyẹn ò dáṣẹ́ wa dúró underground o. Àbí àwa náà túnbọ̀ máa ṣe more investigation lórí gbogbo wọn. Àbí that is that. Is there any other thing? I'm going to ask you for the last time. Boni Diamond, Yawa. Diamond. Boni Diamond, Yawa. Má gbà ń bẹ ṣe lọ́rọ̀ èrè o. Ṣọ̀rẹ́ mi tó ń wo yìí, mo sick gan. Mo ti jábọ́ ní kókó, mo dẹ̀ forí gbálẹ̀. Tá bá ṣe ń bi ele kó ra máa dáhùn.
wọ́n bí ẹ̀sìn oní òrí diamond tó bá rí diamond ṣé gòdì lórí ni ṣó ti ya wèrè ni wò má kémi tún ẹ̀ tó bá jẹ́wọ́ wàá kú o ò jẹ́wọ́ wàá kú gbẹ̀n kíkú ẹ má jákùfà torí màá wọ máa gbélé yín lọ máa pẹ́ níbọ̀dì tí bá bá mẹ́ mọ̀lẹ́bí yẹn máa kú tẹ̀lé ẹni o ó ti dàkúfà nìyẹn o wọ́n lè rí mi gbèrò máa láìkì mi ìran mọ̀lẹ́bí yín mọ́ o kọ̀sọ̀ wọn lè wá fèsì mi pé kí ló dé mo fi pa ẹ̀. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀. dá mi lóhùn mo jẹ́ bòjẹ́. bolówà ṣo fẹ́ gbọ́ dáhùn lẹ́rọ̀ ọ̀sìn má lọ jẹ̀bi kú dọ́dọ̀ ọlọ́run o torí tí máa pẹ́ láyé o ń gbé wùdí lọ́bọ́ ọlọ́run ni o. Hello, sir. Yes, sir. Okay, sir. All right, no problem, sir. Bọ̀bọ̀. Àwọn àpéjọpọ̀ ló pè yẹn. QUADRI. Kílé tí máa ń wa mọ́tò tẹ́kọ̀ máa ń wa rubbish òṣì báyìí gan-an. So èmi ni mo ń wa rubbish yẹn. Mr. Man, are you out of your senses? Ṣé o máa sọ pé ojú ẹ fọ́ o rí pé mo navigate left me? Really? Èmi ni ojú mi fọ́. Do you know who you're talking to? Fèyí, ìgbà tó sọ̀rọ̀ yẹn, irọ́ ni mo pè o. Bí mo ṣe fojú mi méjèèjì rí Yomi nìyẹn o. Mo bá tẹ̀lé, àṣẹ accounting department ló lọ. Bí mo ṣe máa rí báyìí, lọ́mọ yẹn bá jáde, ló di mo gbàgì. Jésù, ara mi ń pò máṣọ. No bad kiss, no bad kiss. Olórí burúkú ni bọ̀bọ̀ yẹn. Mo sọ náà, mo lóò kì í parọ́ ẹ mi á. Mi ń parọ́, nǹkan tójú mi ìbá ti rí bẹ́ẹ̀ ò ní máa sọ. Ẹ ní sùúrù ẹjọ́. Ṣé nǹkan tẹ wá rò ń bíbá nìyẹn? Ẹ̀yin méjì ẹ̀ níṣẹ́. Ẹjọ́ tẹ wá rò ló ní irú mi rè. Wo Rónkẹ́, má dáhùn ilé ìlò. Sórí ọ̀rọ̀ Kẹ́ni ò tiẹ̀ dùn mí tì. Sórí kíní burúkú tó ń wò mí lọ́ọ̀kan lára gbígbẹ yẹn. Ọ̀rọ̀ mi ò jẹ́ kó sanra, ó ò lè sanra, ó ò mọjú gbé borùn lọ apurukó ni. Kí ló dé ọ̀rẹ́ ti sú mi? Bọ̀rẹ́ mi ò kì í mọ̀fọ̀. Kò kí ń mọ̀fọ̀. Ó ṣe jàre, ìwọ mọ̀ mí dáadáa ń tiẹ̀, ó mọ̀ mí, mi ò ń parọ́ nǹkan tójú tèmi bá ti rí lèmi máa ń sọ. Ìkan tó bá dẹ̀ dùn ni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. Ẹjọ́ tó yọ lọ́hùn. Yomi gbá mi. Ẹjọ́, ọkọ mi máa tó dé. Mi dẹ̀ ní fẹ́ kó wọlé kó bá ò discussion báyìí. Hi, baby. All right. You're welcome, sir. Hello, sir. I got sir. How are you? Sure. Oh, okay. Sure, bye, Dada. My friends, Shay, Ola, and Kenny. How are you doing, Shay? Hi. Welcome. How are you doing? Hello, sir. All right. Baby. How are you doing? Yeah, sir. Hi, guys. Okay. Wọ́n ti máa ń sọ̀rọ̀ yín ti pẹ́. Really? In fact, ọ̀rẹ́ mi máa ń sọ fún mi wípé ẹ ra lecture fóun, ẹ ra kinní kan fóun, ẹ ra ilé fún ẹ. In fact, ní àárọ̀ yìí tó dé wíìgì orí ẹ̀, mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ọ̀rẹ́ mi o, mo lọ sí rélé wa ní ọkọ mi ní o, ó wá tó stage kan mo wá ń fọlárù. Fèyí, jẹ́ kí n sìn. No, àti lè lọ ṣe introduction lọ́wọ́. Ẹ ti ń lọ náà. Ṣetán. No, baby, kó tó digun láti fẹ́ máa lọ. Jẹ́ kí n sìn ẹ́. Ṣé jẹ́ ká máa lọ? Ọ̀nà ni mo ní kí n bèrè, ó ní kí n máa lọ báyìí. No, a máa padà wá fẹ́ máa gbé wa lọ jẹ ṣàwámà. A ti fẹ́ máa lọ tẹ́lẹ̀. All right, uncle. Nice one. Bye. Thank you, guys. They're very funny. Yeah, funny. Okay. Kí ló ń ṣẹlẹ̀? What is happening? How?
No, look at yourself. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe mí? Ó ti fine ju mo ṣe fi ẹ́ sílẹ̀ lọ the last time. You scared me. God, you're beautiful. Ah, oh. Hey. Ó jẹ́ tètè ṣe kíá. Wọ́n máa ṣe kí ni? Otherwise, á gbà mí mọ́ ẹ lọ́wọ́. Torí àwọn tó ń wo beauty wọ́n pọ̀. No, so nínú campus nǹkan tó ń wò káàkiri nìyẹn. Àwọn ní kó wá kàwé kó fojú síwèé wọn. Ìwọ náà máa wò. Àánú ẹ̀ ṣe mí. Kó fojú síwèé wọn, kó má fojú sọ́dọ̀ ẹ̀. Wọ́n fojú sí, ó mọ̀ pé final year mo wà. Last semester dẹ̀ mo wà yìí. Ó mọ̀ pé mo máa single forever. No problem. Ọmọ yẹn àwọn tí láti ti fẹ́ link mi mọ́ ọmọ ọ̀rẹ́ wọn. Àwọn baby guys from rich homes. What do I do now? Now you are talking. When are you coming to see Daddy? Oh, that. When do you want? This weekend. This weekend? Ma, I'll meet our parents. I'm ready. I wish he's my command. Yeah, one for now tips kékéké kan. My daughter, daddy, where are you from? Who are your parents? Relax, Joe. My dad is not wicked. Don't come and Harlan. He's a very strict man, yeah. Are you sure? Then my mom, she's so sweet. No issue at all. She worry àbúrò mi. The man is gone. So always she and we kékéké kokoro ku we are own way running way man. That's my family for you. Oh really? I can't wait, you know. Just gonna cut it here outside. I'm not yours yet. Who says that? Only time you bury me. I'm about me only assume you know. So you know about the wedding. They should all move for attention. Please. The proper engagement now. I'll do it now, baby. This one. I'll do it. Abẹ́ máa gbà kí ìwọ fẹ́ fẹ́ mi. Èmi ò lè fẹ́ o, mo fẹ́ ti. Ẹ máa gbà mí kẹ́ ẹ gbà mí torí lọ ṣẹ́rí bó ṣe tẹ́wọ́ ìlú náà ṣe máa tẹ́wọ́. Jọ sọ fún mi kí ni reason tó fi lè fẹ́ mi. Náà kàn sọ fún mi ṣé ọmọkùnrin àmọ́ pé kò sí níbẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mo pọ́ àwọn tó bá ń jẹ́ akin wọ́n máa ń gbé dání gan. Akin bọ́ńkà so gbé dání. Nílé tó ń ṣe báyìí. Èmi mà ló gbé dání o, mi dẹ̀ ló rà ń sàn. Mi ló pè lọ́mọkùnrin. Bọ́ mo mọ ẹ́ dáadáa kì í gbọ́ tó ti da gbogbo gbòòrò rú. Èmi kedere, mi fẹ́ kéèyàn kan wá bá fine girl mi jẹ́, mi ló lára mi. Abẹ́ ẹ̀rọ náà, ṣé ni nǹkan wà tí kò lè yẹ mọ́ ní o? Wà láìkàtà. Mo ti change. Nígbà tí mo ti tẹ̀ka fún APC báyìí, ìgbà yẹn mo ti change. Sorry, mami, ikọ́ yẹn ṣe ń wí. Akin, ọ̀rọ̀ ẹ ló wú mi níkọ́. Kí ló dé? Advice Olúwa fẹ́ kémi àti Rónkẹ́ fún Kenny báyìí. Ṣé ká bẹ̀ ni àbí kí ni? Kò sẹ́ni tí kò mú ẹ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Akin. Àwọn ọ̀rẹ́ mi ò dẹ̀ lè tì mí lùgbó. Ọ̀rẹ́ mi mà ṣàánú mi gbà mí mẹ́. O dẹ̀ sáré o dá sọ́wọ́ yìí náà. O kàn ń kó jẹ oúnjẹ gbogbo ẹ̀ kí ló ṣẹlẹ̀ kankan. Wo bí mi ṣe wà yìí? Ìkọ́ yẹn kan òun ló ń ṣe èmi. Kí ni kan náà? O fẹ́ mọ̀? Ìwọ náà fẹ́ mọ̀ nǹkan tó ń ṣe mí? Mo ń sọ ohun tó ń ṣe ẹ́ ká lè mọ̀gún tá máa lò fún ẹ. Ayé àdá, nǹkan ẹ̀kọ́ tó ń ṣe mí òun rè. Ọ̀rẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ Rónkẹ́ sórí bí ṣe ń ṣe ọ̀rẹ́ mi tó fi ń dán báyìí. Bébì, ṣe kó mo ti pè ń bébì. Bébì mi bẹ̀rẹ̀ sí máa ṣe mí kọ́ wọn á lè wá mọ̀ kó ṣe mí. Kó wá ṣe é. Akin, o ṣe mistake, o bá ti mú ring wá. Adémọ́pọ̀ fẹ́ pòpò sábà orí ìkọ́ báyìí. Abẹ́ máa gbọ́ màmí ẹ̀ ni kí ni ṣe máa lọ wá ríǹgì kiri kí lè léyọ rẹ̀. Lu ihò sí, lu ihò. Kí tún lu ihò sí. Keyboard straight. Keyboard lọ́wọ́. Fún mi lọ́wọ́ ẹ̀mẹ́ kàn mọ́ ẹ̀ wá kàn fi sí. He may teach you right. Code red. No, code red. Sorry. Hey guys, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má bínú n fẹ́ bẹ̀ lẹ́bẹ̀ kan ṣe rí a máa fi ń lẹ̀ ń sìn àwa lè pàdé later ọ ní club house wa o but now a máa lọ because business kan wọlé ń sìn tán láti lọ ṣe wọ́n dẹ̀ máa sọ pé business before pleasure so torí t'Ọlọ́run. Ẹ wo ẹ má bínú èmi fẹ́ mọ kọ́lọ̀ tí kò dùn yín ni o bóun kó purple bóun kó blue bóun kó whatever but Wálé kò lè fi mí sílẹ̀ ìgbà máa lọ sí anywhere he's not going anywhere. Baby, you can't say that. Mama need business before pleasure. And then luckily, we have pleasure now, we have to go and deal with business.
For me, they call it delivered PLN now. But this one, Thomas, see how QUADRI in our business. Ronke. Tí n bá tẹ̀ ní òun ṣe ọ̀rẹ́ mi ní kò ṣe débi business kò bá yí ẹ̀jẹ̀ ṣò ti gbọ́. Gẹ́gẹ́ bí bàbá ọkọ ẹ̀, àmì ìyọ̀ bàbá ọkọ tó bí má gbò mí lẹ́nu. Ọmọ ò ní gbó ẹ lẹ́nu ṣò ti gbọ́. I'm a joint. Okay. Wow. Take care, right? Anyway, I feel here already. Really, Wale? Really? Look at my face. What a QUADRI. Really? Ronke wà láti ẹnu ọ̀pọ̀ òdò. Ọ̀nà kí ló pọ̀ jọjọjọ fi tẹ ṣe tiẹ̀. Má tàbí kí n fi ṣe tiẹ̀. Náà ọkẹ́ ò ní ṣiṣẹ́ dàbí bẹ́ẹ̀ kan ló ti ń rówó tó fi ń tọ́jú. Ẹ jọ̀wọ́ náà ìdókè ọmọ tálákà lè bàbá mi ò ní ṣe. I'm going to see cinema then. We'll go to shop afterwards. Really? So, is that okay with you? Yeah, thank you. It's a promise. Of course, trust me. Oh, stand up. Gentlemen, how are you? Sit down. Thank you, sir. Ejoko. Mommy, Daddy, Olawale tó ń sọ fẹ́ kó sí mi. Ó dà, a dúpẹ́ fọ́lọ́run. Okay. A dúpẹ́ fọ́lọ́run. Go ahead. Okay. Bàbá ọkọ mi. Ẹ gbọ́ ẹ̀yin lè fẹ́ fi ọmọ mi. Bẹ́ẹ̀ ló láti jẹ́. Torí tẹ́ bá ní fọ́mọ mi ni ẹ̀yin ni wo bí báyìí wá. Nǹkan tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé ẹ ti wo ọmọ mi dáadáa látòkè délẹ̀? Ẹ ti wo? Ó dà. Ṣé rí tèmi ni pé ẹni tó bá máa fẹ́ ọmọ tèmi ó máa fẹ́ mi pọ̀ mọ́ ni o. Kò ń ṣe pé bóyá àyà ìyàwó bọ́m̀bì tà lé mi o rárá o. Àmọ́ bí tọmọ mi bá ń lọ ṣá àjọ ń lọ ni. Well, òdodo ọ̀rọ̀ ni wọ́n ti bá ẹ sọ yìí. Èmi kàn fẹ́ béèrè wípé your name àti iṣẹ́ tó ń ṣe. Orúkọ mi ni Olawale Davis. I'm into oil and gas. Mo lè tún máa ń ṣe haulage náà. All right. Question tí o bá tún jọmọ́ èyí tí mo fẹ́ béèrè mi ò ní láti béèrè nítorí pé mo ti ń gbọ́ Yorùbá lẹ́nu ẹ̀ mo mọ̀ pé ọmọ Yorùbá ṣáà ní ilẹ̀ Yorùbá ló ti wá. Bẹ́ẹ̀ni sir, yọ. Okay. O ti rí dáadáa. O rí pé kò sí ọwọ́ ìyá lára àwọn ọmọ mi. Mi ò bí ju méjì yẹn lọ. Please. Ihun tí o bá lára ẹ̀ má wá fi kàn o. Ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ ni àwa ò ní kẹ́nìbọ̀dì má fẹ́ ọmọ wa. Ẹrú máa ń dọmọ. Ọmọ náà máa ń di ẹrú. It all depends on ọwọ́ wo lẹ fi múra yín. Irú ìhà wo ló kọ sí wa. Bó bá ṣe ṣe sí wa ló máa jẹ́ ká mọ̀ bóyá ọmọ ni ẹ o àbí other way round. Mo pray kí wàá wá bára wa mu. Kò jù bẹ́ẹ̀ lọ for now. Yes, gentleman. Láti ìgbà tá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo kàn observe wípé voice ẹ̀ ó sound familiar somehow. Bí ìgbà tó jẹ́ pé ẹ̀kọ́ ìyanu ní sáà èmi gan ṣàkíyèsí pé ó dàbí mo ti gbọ́ voice yẹn níbì kan tàbí I can't really place it sir but bóyá àgbà tí ẹ bá ń pè òun ṣálẹ̀gbẹ́ mi. Mo á ń kẹ́tí ni I can't really place it. Impossible. That is all. Kò sí wàhálà. Ẹ ti arrange nǹkan àlejò. Abẹ́ẹ̀ni ẹ ká fi èèyàn kan nílẹ̀ kí ẹ sọ̀rọ̀. Ọ̀gá náà. Ẹ̀hún láti relax. Ilé ló wà o, young man. Ilé ló yẹ ṣòdìbọ́. Kò sí wàhálà. Daddy, mommy, èmi àti Ronke àti jọ jókòó àti jíròrò
And I dey pé it is time kí ká ṣe normal thing. Wọ́n ní a ṣe ní pé ká wá bá yín pé ká gba date with the consent of my parents. Àwọn ló ní pé kí n máa bọ̀ pé kí n wá gba date. So nǹkan tí àwa fún ẹ sọ́dọ̀ máa lè fẹ́yàwó mi officially. Ẹ má bínú sá tó bá dàbẹ̀ kó bóyá mo yájú. No, àbínú. Inú àwa náà dùn láti gbọ́ yẹn látẹnu ẹ̀. Àbí? Because àwa náà ti ń rò lọ́kàn ra wa pé kí ló ń ṣẹlẹ̀ láàrin ṣé kí n ṣe pé ti ní misunderstanding àbí ṣé kí n ṣe pé tún ti decide láti má fẹ́ra yín mọ́. But wọ́n ní ojú lágbà ń yá àgbà kan kì í yánu. Ẹni tó dẹ̀ ń gbéyàwó bọ̀ abáláwa a gbọ́dọ̀ gárùn la ṣe fẹ́ yín lẹ̀. But now tá ti wá gbọ́ lẹ́nu ẹ̀ sìn anytime tó bá ti yá yín just tell us. Lóòótọ́ ilé ìyàwó ló máa mú date but àwa ò kí ń inconvenient anybody. Mo fẹ́ béèrè pé ṣáwọn parents ẹ̀ ṣé wọ́n ti wà aware of it. They are very much ready. In fact àwọn gan ló ní pé kí n máa bọ̀ kí n wá tẹ́lẹ̀ because káwọn tó travel wá láti ìlú wọn ló ti lè máa dàbí pé a máa fẹ́ sún date yẹn ó lè fẹ́ lọ bọ́ sí delay wọ́n ṣe ní kí n máa. Oh sorry. Ẹ jẹ́ kí n attend sí phone. So báwọn ti ní kí n máa bọ̀ ní ẹgbẹ́. Àwọn àti ẹ̀ ti ṣe tán ilé ló bọ́lá lọ́jọ́ náà wọ́n á rí wa wò bí ràn. Ọkọ mi bá wa. I see. Good. Okay. Code red. No problem. Máa ṣe gbogbo transaction yẹn láàrin yẹn àti agent 4. No, máa ṣe yẹn right now. But mind you, code red. Thank you. Ẹ kú jókòó jàre. Ẹ kú jókòó. So ẹ ti ń ṣe àwọn ilé. Gbogbo ẹ̀ láti ṣe lọ kẹ́kọ̀ọ́ dẹ́kọ̀ọ́ ẹ fọ́ra date rẹ̀. Àwọn jíjẹ mímu aṣọ gbogbo nǹkan èyí ti parí gbogbo ètò. No, ẹ máa bá lọ fi tẹ́ bá bàdé. Àpéjọpọ̀ wọn oró ni ẹni ò mọ̀ náà ló fi náà ṣeré. Yes, ẹjọ kí ni tá à ń sọ lọ́wọ́ kí ni tẹ́ ń sọ lẹ́ǹkan náà. Ibi déètì fẹ́ fún wa déètì Rónkẹ́ àti ọkọ rẹ̀ fẹ́ fún wa. Rónkẹ́ ká pẹ̀lú ta ni. Ọkọ ẹ̀. No, ìyẹn ò possible. Rónkẹ́ ò lè fẹ́ this sharp or what do you call his name or whatever kò lè fẹ́ rárá kí Rónkẹ́ lọ wá ọkọ mi tó máa fẹ́. Kí ló ń pa ẹ́ lẹ́rìn? That is funny. Oh, ó funny. Comedian ni mí nìyẹn àbí mò ń ṣe comedy tó fi rò pé ó funny. Ohun tí máa sọ ni mo sọ yẹn o ò lè fẹ́ ọmọkùnrin tó jókòó yìí mi ò tiẹ̀ mórúkọ mi ò dẹ̀ fẹ́ mọ̀ wá ọkùnrin mi kò mú wá. Why? Má question mi. Why you approve? Authority ló ń sọ̀rọ̀ my friend. That is it. Mommy? No, this is not possible. Kí ló ṣe? Kí ló ṣe fún wọn? Clema. Kí ló ṣe? Tóun láàgùn lòdì yìí, kí ló ṣẹlẹ̀? Ọ̀nà máa ń sọ ìwádìí náà. No, I'm confused here. You know what? I think... Mommy, I'll read you later. Bololo. It's alright. Mommy. No. Daddy, no. Olamide, kí ni problem tiẹ̀? Kí
kí ni tó ṣì ń dá ẹ dúró by this time tó ti padà lọ school. Daddy, mo dúró fún ọtẹ promise mi ni. Ó ń dúró dowó tí mo promise ẹ. Is there any time tí mo promise ẹ lówó tí mo fún ẹ ní cash lọ́wọ́ báyìí rí? Not at all, sir. Kì í ṣe pé account ẹni máa ń transfer ẹ̀ sí ni. Why waiting? Ṣé kì í ṣe pé òun ṣe nǹkan àbí o ò fẹ́ kàwé mọ́? Rárá sir, mo fẹ́ kàwé o. O fẹ́ kàwé? Bẹ́ẹ̀ni sir. Ó bẹ́tà kó lọ gbé ẹrù ẹ̀ ń sìn kó máa gba school. Okay sir. Wọ́n ṣì ń kó wà nílùú. Àbí? Wọ́n bá dùn ní. Kúrò kó jẹ́ kí mọ́kàn mi sọ̀rọ̀. Can you imagine? Ó lóun dúró dowó tí mo promise o. Alábòsí ni. Kò sí òun kó lọ school ni. Owó tí máa send sórí account ẹ. Reminder wà lórí fóònù mi tí n bá tiẹ̀ rántí. Ẹ má dá lóhùn. Oh my God. Ẹgbẹ́ tí ẹyin kú lọ́kàn. Tí wọ́n la kó ń sọ fún wọn àbí àtìgbà tí wà débi tó lápẹ̀rẹ̀. Oh God. Ẹ wò ọkọ mi àkànní olówó orí mi adé mi ẹni bí ọkàn mi èjìká mi onísùúrù mi. Kí ló dé? Bó ṣe ń kì mí lórí mi kàn wú mo rí pórí mi ń wú bó ṣe ń kì mí ni kò surprise mi but mo mọ̀ pé nǹkan kan máa tẹ̀yìn ẹ̀ jáde. Ẹ wò ọkọ mi ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ wa Rónkẹ́ ni mo fẹ́ bá yín sọ. Rónkẹ́ again. Lóòótọ́ ni again. Mo ń gbọ́. Àmọ́ ó kàn ń yà mí lẹ́nu ni lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí torí mo mọ̀ pé tó máa níyàn kan tó mọ ìjọ ní ayé yìí èmi ni àtọ̀ sí àwọn òbí tó bí yín. Kò tiẹ̀ sí ẹni tó mọ̀ dí òjò bí ó ṣe Ṣàngó. Àwọn òbí tó bí mi gan wọn ò mọ̀ wá mi tó yàwó mi mọ́. Ọdún 3 làwọn fi gbé mi pọ̀n ojoojúmọ́ ni wọ́n ń gbé mi kiri títí ayérayé so kí náà ṣe fẹ́ mọ̀ wá mi jù ẹ lọ. Ẹ ṣeun ìdí tí ó fi ń yà mí lẹ́nu gan nìyẹn torí ọ̀rọ̀ yóò tiẹ̀ fẹ́ yé mi mọ́ rárá mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀ because mo mọ̀ yín pé ẹ̀kìn ọ̀yìn déédéé bínú àbọ̀ ìbínú yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mi wà surprised but mo mọ̀ pé nígbà míì ó kọ́ máa wọ̀n kẹfà wàhálà ìgbà míì á kọ́ wọ̀n kẹ take nǹkan up ṣá ibi ìbálẹ̀ mi àti ń jọ wà tọmọ ìfimọ́kọ wálé tàdé fọwọ́ sí pé kò fẹ́ all of a sudden ẹ kò change mind nípa ẹni pé ẹ fẹ́ mọ́. mo fẹ́ kó sọ fún mi nǹkan tó bá wà ń bẹ̀ ó lè mọ̀ pé wo ni máa gbèjà mo lè mọ̀ pé o lè sí nídìí ìbàjẹ́ fọmọ wa tó bá ti fún mi ní good reason fún bọ̀bọ̀ yìí pé kó má fẹ́ ẹ̀yin yẹn ni máa dúró sí tí kò dẹ̀ nífẹ̀ẹ́ láyéláyé. ó ṣe máa dì á gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ you know I love you o mọ̀ pé mi náà fọ̀rọ̀ ẹ̀ ṣeré kò dẹ̀ possible kí òbí ọmọ kan rí ọ̀nà ńlẹ̀ kan ní kọ́ mọ àwọn máa wò gbó lọ mi ì lè rí ohun tó dá fún ọmọ mi kí ní ohun tí ò dá ni mo fẹ́ fún well ẹni tó béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ díẹ̀ ohun tí mo rí pẹ̀lú ọmọkùnrin tó mú wá yẹn ni wípé ẹlẹ́mìí kúkúrú lọmọkùnrin yìí kí ní ẹ̀ ṣe ohun tó dá nígbà téèyàn bá ti wá rí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ká wá ní kọ́ ọmọ wa lọ fẹ́ lẹ́mìí kúkúrú kọ́ ọmọ wa bẹ̀rẹ̀ òkú ọ̀sán gan at what age ohun tí mo rí nìyẹn o ìdí nìyẹn. ta ló sọ fún yín pé ẹlẹ́mìí kúkúrú ni. Good inú mi dùn pẹ̀lú ìbéèrè yẹn sórí àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn àwọn èèyàn tí Ọlọ́run gbé ilé ayé lé lọ́wọ́ tó jẹ́ pé wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn Elédùmarè àwọn ló tún kàn àwọn náà jẹ́ kí n mọ̀ wípé ẹlẹ́mìí kúkúrú ni. ọkọ mi ṣé ìwọ tí mo mọ̀ lẹ́ni kó tó di àná mo tó yẹ pé o believe nínú pé wọ́n sọ pé wọ́n wí pé ẹlẹ́mìí jíṣẹ́ kankan tí mo mọ̀ ìsìn ló wá mọ̀ pé èèyàn kan sọ pé ẹlẹ́mìí kúkúrú lọ́mọlọ́mọ ó dẹ̀ rẹ̀ lẹ̀. Oh believe me abi anyway èmi ti sọ tèmi máa sọ sórí gbogbo nǹkan dẹ̀ ló yí padà báyìí ni màá ṣe nǹkan mi ò lè yí padà please ṣé o mọ̀ pé mo ti please ẹ̀ tó mi ò dẹ̀ fẹ́ tó máa dájà alẹ́ láàrin mi àti ẹ̀ tíjà bá tiẹ̀ máa wáyé kò ní jẹ́ lórí ọ̀rọ̀ yẹn mo fẹ́ kó fi stop sí ìyẹn no going back kò sí pàǹpadà sẹ́yìn lórí ọ̀rọ̀ yẹn ọmọ mi ò ní fẹ́ bọ̀bọ̀ yẹn tó bá mẹ́lò mi wá mo wà okay but don't you ever go there anymore kò ní fẹ́. èmi náà ò ní disrespect yín o bẹ́ẹ̀ má pa mí lọ́mọ ọ̀ṣẹ́ sí gbọ́ ẹ má pa mí lọ́mọ o láti jẹ́ bóyá onífọ̀kànbalẹ̀ ẹ kúrò lọ́sàn àtàlálẹ̀ kí ni gan náà nǹkan tó bá wà bẹ́ẹ̀ ni kí ṣàlàyé fún mi o àmọ́jọ́ mú nǹkan lẹ̀ ṣẹ́bà ti ṣàlàyé fún mi àmọ́jọ́ mú nǹkan lẹ̀ ni kẹ́ni náà kẹ́.
wo èmi ò ní gbà. ẹ wò wọn agẹni láwẹ kó gbà kó mú dákọjá wọn. ẹ wò lẹ ẹwẹ nu ọkọ ẹni tó ń ṣe bí kú wọn múra wọn. bá kọra wọn ìkànnì láti ṣẹ́jú ìjà dẹ̀hùn má kó wọn ní má ṣẹ́ wọn ní àpéjọpọ̀ wọn oró ní ẹni ọmọ náà ló fi náà ṣeré. Wálé, kí ló dé tó máa ń appear and disappear like a ghost? At least mo sight lóòótọ́ láti inú mirror mi pé ẹnìkan wà lẹ́yìn mi, mo dẹ̀ tún bọ́lẹ̀ mo wẹ̀yìn mi ò rẹ́ anybody, kí n tó gbé fóònù sétí ó ti appear. Kí ló ń ṣẹlẹ̀? mo rò pé ìlẹ̀lẹ̀ fẹ́ rí mi. Of course èmi ni mo ní mo fẹ́ rí ẹ. Well, kò jọ mí lójú, kì í ṣe first time ẹ rí. Now let's go straight to the point. Wálé, ọ̀rọ̀ kan péré náà ni mo wá rí ẹ fún. And no matter what, mi ò ní ṣàìsọ tẹnu mi because mo believe wípé ẹni àìfọlọ́rọ̀ ń gbé. Ohun tí mo fẹ́ sọ òun ni wípé relationship tó wà láàrin ìwọ àti ọmọ mi Adérónkẹ́, mo fẹ́ kẹ́ fi stop sí láti ẹni kí oníkálukú máa lọ́nlọ́ ẹ̀. ṣé mo ní àǹfààní àti béèrè ìbéèrè kan? Of course, o ní àǹfààní. kí ni kan tẹ rí tẹ fi sọ pé kì í end relationship pẹ̀lú ọmọ yìí? Why asking this question? Ntí wọn náà mọ̀ tẹ́lẹ̀ ni now. Because the blood on your hands can never be washed away. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ èèyàn tó ti pa kò lè tán lára kò lè tán lọ́rùn ẹ̀ now. So mi ò dẹ̀ fẹ́ kí ọmọ mi fẹ́ apààyàn. That is the reason. Very funny. Chairman, lẹ́nu tí ó yẹ ni gbogbo kó ṣòkun ẹkùn kò yẹ ajá yín o. Okay now, tí ẹ̀jẹ̀ wọn bá tiẹ̀ wà lọ́wọ́ tiwa ẹ ti gbàgbé pé ẹ̀ṣà àwọn pípọ̀ yẹn ọrùn yẹn òun ló wà. Why playing the blame game? I don't understand. Good. And that is the reason tí mo ṣe ní mi ò fẹ́ kọ́ mọ́ mi fẹ́. Because mo mọ̀ pé iṣẹ́ tó ń ṣe yìí ò lọ títí ọwọ́ máa tó tẹ̀wọ́ náà ẹni tó bá ti ibi ipa ìdà pààyàn ipa ìdà náà máa fi pa mi ò dẹ̀ fẹ́ kọ́ mọ́ mi ṣopó. Sir, gbogbo nǹkan tí ẹ̀ ń sọ yìí those are in the past. Mo ti di àtúnbí mi ò ṣe iṣẹ́ yẹn mọ́. I am a changed person. Oh, she what? All things have passed away. That can never be possible. Oh, excuse me. Hello? How did you disappear? Oh, sorry. Hello? This is serious. As in me, gbọ́rọ̀ báyìí rí. Ṣé Peter Bade ó better fún ẹ láti drive me gently. As in kó rárá wà mí. Lórí ọ̀rọ̀ obìnrin dé. Dá mi lóhùn. Tọ́mọ ní kó máa fẹ́yàn. O ò dẹ̀ fi sílẹ̀ ṣọ́ ọmọ òsì mọ́ láyé ni. Àìmọye obìnrin nígboro. Obìnrin kan tún obìnrin kún sí. Torí obìnrin sì ń fẹ́ para ẹ. No, kò jọ. Ò ń ṣọ̀rọ̀ yàn mẹ́. Okay. This is when I will need you most. For what? Ká lọ dáná. Me anytime. No, it's not really about àná. Mo máa gbé àwọn ìgbésẹ̀ kan. Mo dẹ̀ need her beside me láti support me. Okay. Ṣé tó bá jẹ́ pé bóyá ọmọ tí mo kàn pàdé títì àbí takọ̀ àkànbára wa ṣeré, of course ó mọ̀ pé àti walk away kò ń ṣe nǹkan tó le fún mi. But ibi tí ìfẹ́ bá ti wà, ó ń ṣe decision tó máa easy láti take. Tí n bá sọ fún ẹ pé mo ti gbọ́, máa filẹ̀, mo ń tàn ẹ́ ni. I am deeply in love with this girl and she is also in love with me. Wálé, ó ń sọ̀rọ̀ ìfẹ́. I mean, ó ń sọ̀rọ̀ love. Kí ló mọ̀ tó ń jẹ́ love gangan sọ fún mi?
kí ni love jẹ́ àbóbìnrin kọ́ ó máa forí ṣe fóbìnrin ó máa fọrùn ṣe fún wọn nítorí wọn máa lọ náà ni kí ló wá fẹ́ parẹ́ fún love tí mo kọ́kọ́ rí láyé mi Titanic ni ìgbọ́n náà end up ilé ayé wọn sí orí omi ni ṣó fẹ́ kú sórí omi ni. See, life is about sacrifice. Wàá pẹ́ láyé ojú ò ní ríbi ìkan ló máa fọwọ́ mú. Okay Wálé nísòro sọ fún mi iṣẹ́ tó ń ṣe bàbá ọmọ tó ń ṣiṣẹ́ fún ó fẹ́ fẹ́ ọmọ ẹ̀ bàbá ẹ̀ sọ pé no because ó mú èèyàn tó ti pa láyé ẹ̀ abalájọ́ jókòó èmi àti ẹlẹ́lẹ́yìn náà kí ló ń sọ lẹ́nu iná ṣọmọ èèyàn tá ti pa ní. èèyàn tó ti kú tó tún jí á ti tún pa ṣé bí wọ́n ni. No kò possible fọmọ yẹn lẹ̀ jẹ́jẹ́ bá ti tiẹ̀ lọ síwájú ọmọ yapa nígboro. má jẹ́ ká ronú lọ gbogbo ṣáìdì bẹ̀rẹ̀ nǹkan tí mo tẹ̀ tó wá ń rò tó mo believe pé tí n bá take step yẹn gbogbo nǹkan tó ń rùn lẹ̀ acro everybody á lè understand ara wọn and I would really need you to support me in this nǹkan tí mo fẹ́ ṣe ojú pé I'll quit the job mi ní ṣe iṣẹ́ ìmọ̀ màá dẹ̀ lọ sọ fún chairman pé mi ṣe mọ́ o gbogbo yàrá dẹ̀ jẹ́ past tense. Wálé kí ló tó ń ṣe bí ọmọdé torí obìnrin ó fẹ́ fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀ iṣẹ́ tó sọ ọ́ dé èèyàn ó fẹ́ fi sílẹ̀ torí obìnrin. No wo máa kí n tún ẹ ká ní mo jẹ́ fúbọ́là ni tí má ní mi play ball mọ́ mo fẹ́ hang boot mi màá fi lọ́mọ lọ́wọ́ ni iṣẹ́ tàdé ń ṣe náà mo ń bẹ lọ́hùn kí n fi lọ́mọ lọ́wọ́ kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà torí obìnrin. Ó mérí sọ̀rọ̀ tèmi Wálé màá mú wọn tí sọ̀rọ̀ ẹ̀. Agent fún mo fẹ́ já ẹ sí nǹkan kan ní o iṣẹ́ kan kẹ́ wọlé sí iṣẹ́ tí mo lè sọ̀rọ̀ pa èyí ọmọ owó ni o. Iṣẹ́ tó easy jù láyé ni tí a bá ń bẹ lọ́hùn ṣẹ́ ká máa bẹ̀rẹ̀ lọ́hùn ṣẹ́ pé iṣẹ́ kékeré owó ńlá àtàlùbáríkà kó wọlé síbẹ̀ wá fún wa ni o. Iṣẹ́ tí mo sọ̀rọ̀ pa èyí gbogbo details everything ó ti wà lọ́wọ́ mi and ẹni tí mo sọ̀rọ̀ pa èyí is 72 years old ó ti súnmọ́ Ọlọ́run bá tán ká kàn push ẹ̀ lásán kó máa lọ àmì tí wọn náà bá dé ní iṣẹ́ tó fẹ́ ràn ó lè rán sí wọn lọ́hùn iṣẹ́ bẹ́ẹ̀ ló máa dùn jù láyé yìí ó fi mi ra ẹ́ wàá gbà yìí. Agent 7 tó bá jẹ́ pé mo níwó èmi ni kò kí ń ṣe ara mi nìkan ni máa try láti persuade or kí n try láti distract from this business. I will try and do the same thing with you pé kò stop ká jáwọ́ nu iṣẹ́ yìí. It is no longer profitable. Let us stop it. Lẹ́nu tiẹ̀ Wálé má jẹ́ kí n tàn ẹ́ ó dà pé nǹkan tí mò ń sọ kò yí ẹ mò ń sọ̀rọ̀ pé owó gidi àmì bìtìrì owó ó kì í jẹ́ kí n jẹ́ ẹ tán owó tí mò ń sọ̀rọ̀ pé 10 million naira ni kí wàá fún bò ní ṣe tí wo tí n bá bẹ sọ tó bá gbọ́ tó bá ní òtẹ̀lé mi lọ ọmọ tí má lọ ṣẹ́ ẹ̀ lásán tí n bá dé 20% péré ni máa fún ẹ mi dẹ̀ ní wojú ẹ kó bẹ̀ mí fún mi ní dẹ́ lóhùn. Okay. Àti 20%, àti 100%, àti whatever percentage tí ó bá wà involved. Nǹkan tí mò ń try láti sọ ni pé ẹ̀mí èèyàn tàgbà ti tó. We should stop shedding blood. Must you continue? Èmi tó ń wòye mi ò ṣe. I am not going to be involved in that kind of business and I am out. Má dẹ̀ bẹ́ẹ̀ nítorí Ọlọ́run, you to stop. Okay now, look at it this way. Agent 1, Agent 2, Agent 3, tó fi bọ́ sórí Agent 5 àti Agent 6. Èmi àti ẹnìkan ló kù. The rest of the other guys, wọ́n bógun lọ ni. Tí a bá jáwọ́ for everything tó bá ní ìbẹ̀rẹ̀, ó ní láti ní òpin. Wálé kọ́mọ kí ló ń try láti sọ fún mi. You need to stop. That is what I'm saying. Wálé ní sùúrù. Stop. We need to stop this thing. Wálé òun ká gbogbo eléyìí sí agent bá agent àwọ everybody wọ́n ṣe kí ni wọ́n ti lọ. Fine kò sí kò tó ní bẹ̀rẹ̀ tí ò kí ń lópin tètò wo máa sórí tí wọ́n wò yẹn ó ní bẹ̀rẹ̀ ó lópin sórí wàá lópin tiẹ̀ ó burúkú jù àwọn èèyàn gbé ń jírì lọ ni àìmọye àwọn tó bá yé ẹ̀jẹ̀ mí ìwà àwọn tó jẹ lọ wo àbúrò mi kan wà ebro leg là ń pè àtúwọ̀n pé ládégún ó tẹ̀lé bá ìwọ ni èmi mo fa padà pé ó ní bá wọgbó lọ kí ni àwọn sọ̀rọ̀ pa ẹ ní agent gba agent àwo agent whatever bá kú ikú kan ló ń pẹ̀dà láyé o sórí ikú ogun tó ń wò yẹn òun ló máa ń pa kékanjú and at the same time sórí ikú odò ló máa ń pòmù wẹ̀
ikú rẹ̀ ni wá pààyàn láyé kó má mú kankan dání wọ́n lè ní pé ó jẹun tán lórí ń fọ́ wọ́n lè ní bàbá wa kírun tán ní ikú wọlé dé kí ikú òkè mú dání fìyẹn lẹ̀ o èmi àti àtijọ́ wà ń sìn kúrò ní 4 tó wà yẹn máa bọ̀ wá sí 6 ká máa jẹ́ 6 and 7 ká dẹ̀ máa ṣiṣẹ́ wa lọ 7 night bus stop wà lọ́nà airport road àwọn èèyàn wọlé ń bẹ̀ wọ́n bọ́lẹ̀ wọ́n jáde kí wá nìkan náà à ń bẹ sọ́ọ̀sì ń ṣàgídí and at the same time sórí love ó ti fẹ́ dórí ẹ̀rú ìfẹ́ ti yí orí ẹ̀ kò dò ìfẹ́ ti fẹ́ sórí èdè má para ẹ̀ àti pé ìfẹ́ tí wọ́n ń wò yẹn weakness ni tí ẹ̀dá bá ti mọ weakness láyé mú àgbàbẹ̀ enter ẹ̀ injection burúkú ni. ló dáadáa ọ̀rọ̀ wo là ń sọ̀rọ̀ nípa yìí. Wálé, ó tún ti débí. What do you want? Now, ṣé o fẹ́ wá gbẹ̀san ni? O fẹ́ pa mí padà ni àbí kí ni o tó fẹ́ ṣe níbí yìí sí? Nǹkan tẹ́yìn fúnra yín gan mọ̀ ni. Tí n bá ní anything láti fi yín ṣe tàbí mo fẹ́ pa yín, ẹ lè rí mi rárá àtọ̀. Nǹkan tí mo bá wá kọ́ yẹn. A ní láti tanra wa. Mo mọ̀ pé èmi gangan òun lẹ target. Èmi gangan lẹ fẹ́ pa. Akínkànwá unfortunate ni. And that is why tí mo ṣe gbéra mi wá. Ara tẹ bá rí báyìí o, kẹ wá fi mi dá. Àyà mi yẹn náà mo ti wà pẹ̀lú yín. Ìyẹn ò possible. Èèyàn kì í gbéra ẹ̀ lọ bá ikú nílé. Ikú ló máa ń lọ báyàn nílé. Ọjọ́ pé òun ṣe ni. Ọjọ́ tó bá máa kú fúnra ara mi ni màá bá ẹ. If that is the case, the battle line has just been drawn. You're welcome. Be my guest. Ẹni burú mọ̀ láyé mi, wọ́n ń retí ẹni máa san fún màmá ní kó lè dìjà kó lógun. Ẹ wo ìbàjẹ́ tẹ́nìyàn mú ṣọ̀ràn o, ẹ wo ìwà tí yóò dá tán mú ṣàyẹ. Àwọn àjíṣẹ́ kún fún nìní. Kọ́lọ́run máa jẹ́ àkó wọn máa ní ọ̀ẹ́ má kó wọn ni má kó wọn ni o. Agbélé kò máa nù. Ọkọ ẹ bá mi. Yes ma. Báwo ni. Adúgbò náà dẹ̀ lọ. Ṣé o sì tí mo fi rí yín lásìkò yìí màmí? Kò sí kó má bàa sí náà ni. Màmá ológi nǹkan ṣara wọn ti yá. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣọ́. Àlàáfíà náà wá ó ti rán mi sí ẹ̀ ó ní kí n bá òun dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó kó ànáwọ́ sí ọjọ́ o. Ẹ jẹ́ a dúpẹ́ pé owó fònà. Kí ni wàá ṣẹlẹ̀ tí mo fi rí yín láì sọ fún mi màmí? Ìwọ ni mo wá rí ọkọ mi lórí ọ̀rọ̀ Rónkẹ́. Ṣé bí wọn náà ló sọ fún wa yìí pé ọmọ yìí ti ní ọkọ gidi lónìí tó dẹ̀ fi hàn gbogbo wa tá a mọ́jọ́ ìyàwó. Ọ̀nà òtún sọ pé ọmọ yìí ò tún lè fẹ́ mọ́ kí ló dé? Wọ́n jẹ́ kí n wá. Àbájọ èmi náà rò ó mo ṣáà ní wíwá yín yìí ó look somehow. Ìyẹn ni mo ṣe ń rò pé after all èmi àti yín yìí sọ̀rọ̀ lórí fóònù lórí ọ̀rọ̀ yìí. Ìrò tó ń jó lórí omi onílù ẹ̀ wà nísàlẹ̀ odò. Ṣé bí ẹ ti bá mi sọ̀rọ̀ yìí lórí fóònù mo dẹ̀ ti sọ fún yín pé kò lè bọ́ sí mọ́. Ọlọ́run kúkú bá mi ṣe mi ò gbowó epo lọ́wọ́ ọkọ ẹ̀ mi ò gbowó yọ̀ mi ò gbowó nǹkan kan. Yes èèyàn lè ní eégún ilé ẹni máa jó tá a bá tún decide pé eégún tá a lọ fẹ́ jó tẹ́lẹ̀ kò jó mọ́ kò sẹ́ni tó lè múyàn sí i aláàgbá ló mọ reason tó fi ní ó máa jó òun náà ló mọ reason tó fi ní òjò mọ́. Òótọ́ ọ̀rọ̀ lọ̀rọ̀ tó sọ nítòótọ́ tábà nígun ẹni máa jó tí ò bá dé jó mọ́ kò sẹ́ni tó lè mú ní sí i àmọ́ ṣùwárí eégún eléyìí tí ò bá jó mọ́ ẹ̀tí awọ ẹ̀rín ọ̀gbẹ̀rì ìtìjú ló jẹ́ fún gbogbo wa ẹnu wo mo fẹ́ fi sọ ọdún mo ti sọ fún gbogbo ohun ọ̀dọ́ mi lọ́hùn pé ọmọ mi fọ́kọ ojú mo ti júwe bó ṣe rí kíní kan ẹnu wo ni mo ti wá fẹ́ fi lọ sọ fún wọn pé ọmọ náà ò tún fẹ́ nìyẹn mọ́ kó tí wo ìgbà dé máa ṣí ká máa ka ọkọ sí lọ́rùn. Mo ti gbọ́ màmí machine tí mo rà fún yín tẹ́ fi ń fọ epo ṣé ó ń function dáadáa. Kódà
èyí tí ìyá ọmọ yìí tó rà lẹ́yìn ti tèmi kò ṣiṣẹ́ yìí tó ṣe kó wàláhì ó ríra. ó ń ṣiṣẹ́ màámi ẹ lọ mójútó ṣẹyìn lábúlé ẹ fi ọ̀rọ̀ Rónkẹ́ àbí kò ṣe Rónkẹ́ lẹ̀. You see èmi I am the head of the family mo dẹ̀ táṣẹ ilé mi pa èmi ni mò ń ṣe wàhálà lórí ilé mi mo táṣẹ ilé mi pa màámi ẹ lọ mójútó ṣẹyìn lábúlé please. No màámi please màámi ẹ fi mí lẹ̀. Wọ́n ní ẹlẹ́mìí kúkúrú lọ́kọ ọmọdé yìí mi ò lè jẹ́ kó ọmọ mi ṣopó ọ̀sán gan ẹlẹ́mìí kúkúrú mo ti lọ yẹ̀ wò wọ́n sọ fún mi ọ̀nà ẹlẹ́mìí kúkúrú ni. Ìwọ ti dá wòrà wọ̀. Ẹbí wọn mi tiẹ̀ lè sọ mi lè dáhùn. Ẹ má gbà fún mi ọkùnrin balẹ̀ ọmọ mi kò lè sùn kò lè wú lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí o. a lè mú kólekóle báyìí pẹ̀lẹ́kùtù la máa bá mu wọ́n ṣàfihàn lẹ̀ pápá fa wàhálà o ọ̀ṣàdé mi dá èmi fúnra mi pàápàá mi ò lè bá fa girigiri máa bá sọ ní pẹ̀lẹ́kùtù. mo expect pé ẹ kẹ́ mẹ́nubà ọ̀rọ̀ kan àmọ́ gbà tí ẹ wà mẹ́nubà táwọn customers fi wọlé kò easy fún mi láti dọ́rọ̀ yẹn lẹ́mu. ọ̀rọ̀ wo ni. ogun abẹ́lé ti fẹ́ máa tẹ̀yìn ìjà wá o. yes. ogun abẹ́lé pẹ̀lú bí business ṣe ń lọ tí owó ń wọlé tó yẹ pé gbogbo àwọn obstacles tá a ní àti shock wọn síbi tán belong sí ogun abẹ́lé ń bọ̀ ló ti ń bọ̀. ta ló pe code red on agent 4. Ṣùrí Iron Lady, you are mostly right. Issue tí n kàn ní pẹ̀lú ẹ ni pé o máa ń mú nǹkan gírígírí and that is human nature for you. O kì í farabalẹ̀ take time before taking your action. You see, this information I have it before you but I want to make confirmation because tá a bá confirm tá a bá lọ allege wrongly the aftermath will be disastrous for us. Kò yẹn sìn so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ṣé mo wí pé ikú tó ń pa ojúgbà ẹ̀ ni òwe ló ń pa fún ni ẹni tó ṣerú nǹkan báyẹn kò sí nǹkan tí ò lè rán sáwà fún ara wa ṣé you understand a nínú ẹgbẹ́ àpéjọpọ̀ wa yìí a ní rules and regulations pé a lè ṣe nǹkan lẹ́yìn ara wa báwo ni o ṣe máa ṣàdúrà nǹkan bàǹtàbàǹtà báyẹn tí ò ní jẹ́ ká gbọ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ náà àwọn tí bá ń sọ̀rọ̀ sìn wà ní kí mo ti lágídí jù. mo ṣe sọ bí òye lágídí yẹn náà but just take it easy let's have a meeting at the chairman's office on Felele. Okay. Nígbà wo? Tomorrow morning. Of course. Àárọ̀ ọ̀la. No problem, mo ti gbọ́. All right. Jẹ́ ká pàdé ńbẹ̀ lọ́la. No problem. Ó ṣé. Nice day. Má ṣe wọ́n ní àpéjọpọ̀ wọn. Ọ̀rọ̀ ni ẹni ò mọ̀ náà ló fi náà ṣẹrẹ́. Bírí bá kàn mí, ìpàtẹ́ fún kan ni. Àwọn ìbàjẹ́ ẹ tún bá dádì sọ̀rọ̀ because I really understand that dádì ti lágídí jù because àná tí mi ń ṣe mí o torí mo rántí ìgbà tí mo sọ pé tíátà àti mo fẹ́ read in school Popsi sọ pé mo máa read law until tí mo tó read law everybody ló bá ń sọ̀rọ̀ wọn ò gbọ́ kọ́nà jẹ́ kán gbọ́ káàntì máa lọ fọ́ sí ikọ̀. gbọ́ kí ni ìfẹ́ kún kò sọ̀rọ̀ ẹ̀kúnú ọ̀rọ̀ tiẹ̀. ọ̀rẹ́ tí lẹ́nu bá dé kí n fẹ́ wá ní àpárá mi fún wọn lọ́wọ́ kí ni mo ṣe fún ọ náà kí ni wọ́n lè ṣe mo bí wọ́n kí ló ṣe fún yín tẹ̀pá káàsì wẹ́ẹ̀tì mi you can't even point one thing out kí ló dé. láyé orí mi kọ̀ mi ò ní mọ sàárè ọmọ wo wá o mi ò fẹ́ yẹn o pápá mi o ṣé wo mọ̀ pé èdè tó ń pè lẹ́nu yìí èdè tó lè gbẹ̀mí lẹ́nu arúgbó ni ọ̀ní bó bàtà fọ̀ sẹ́nu ọ̀nà tèmi mi ò ní mọ sàárè ọmọ mi dẹ̀ ní mọ tọmọ ọmọ láyé mi n tó kàn wà ń bẹ̀ ni wípé ṣé rágídí tẹ lónìí yìí ó bá ń lé ni o bàbá yín ó bá ń lé ni ọkọ mi fúnra rẹ̀ àdìsá ọkọ mi àdìsá àdè àdìsí bàbá kí ni nǹkan tó bá lóun máa ṣe láyé yìí kò sí ẹni tó lè sọ bẹ́ẹ̀ lu àbẹ̀ǹtẹ̀ àṣetìnú ẹ̀yẹn ni àmọ́ wá gbọ́ o tọrọ tiẹ̀ yóò lè rí bẹ́ẹ̀ o
èmi ò ní gbà fún bàbá ẹ̀. Wo nǹkan tẹ́mi kàn fẹ́ kẹ́ ṣe ń sìn ní wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti di ọ̀rọ̀ ẹ̀kọ́ gbóná o. Ẹ̀kọ́ gbóná tẹ̀lé wá rí yẹn ó fẹ́ sùúrù. Ẹ gbọ́ ẹ láti ní sùúrù ẹ fi gbogbo ẹ lẹ́fẹ̀ẹ́ mi kẹ̀jẹ́ ká ní sùúrù pẹ̀lú ẹ mo ṣe rọra ń tó bọ̀ lẹ́sọ̀ọ́sẹ̀ ní pẹ̀sẹ̀ tùbú ẹ̀fẹ̀ mi lẹ̀. Grandma, I trust in you, boy. Ṣé àbáǹtì mi sọ̀rọ̀ kọ́ máa sùn kó mọ́. Ọkọ mi máàkì ọ̀rọ̀ ọgọ́ kò sọ̀rọ̀ ẹ̀kún náà rẹ̀ ṣòtúbọ̀ ọmọ bàrúwá ń dá mi yìí ọmọ arówó lòdì èyìnbó aróbí ẹkẹgbọ̀ngbọ̀n gbòòrò ọmọ àjànàkú tí agbẹ́fì lẹ́ẹ̀dì erin mojú erin ò bá bẹ́ẹ̀ lọ bàbá aláùsá arìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òkè ó lè ṣe èèyàn ní ọbẹ̀ kí. Jọ̀ọ́ ṣó lè bá mi kó àwọn èrò tó wà nínú mọ́tò yẹn bọ́lẹ̀. Well, baby, mo ti ṣàlàyé fún ẹ, mo ní tó bá ti fẹ́ ra nǹkan. Always call me because ọ̀pọ̀lọpọ̀ náà nǹkan tó rà the last time. Mi tí ìjà mi àti lò. Really nsi tutu lọ ra nsi. Ó kàn máa. Look, sweetheart, ẹrù tí mo sọ yìí, it has nothing to do with you. Mi ò ra any ẹrù wá fún ẹ or any other gift. These are my personal belongings. Mo dẹ̀ ti move wá sí ìbá ẹni yẹn. Ṣé kí ni? Yeah. I mean, wàhálà that is pọ̀ jù now. Ṣé láti ló máa decide happiness mi fún mi ni? No, see. I understand your plight. I understand your anxiety, but we have to be careful. Omo daddy now, you know the kind of person he is. Still, jẹ́ ní sùúrù. At least taba farabalẹ̀. A máa devise means or àríyàn kan tó máa lè bá wọn sọ̀rọ̀. Tó máa jẹ́ kó yé wọn pé he needs to give in. Tó bá ní kó go through this way tó ń sọ it's dangerous. Somebody. Tani ò tí bá daddy sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. On this matter, Tani ò tí bá daddy sọ̀rọ̀. Grandma bá wọn sọ, daddy kọ̀. Ìjọlógì náà tún wá. It's still bent on that same no. Why? Gbogbo yẹn ló ti bá mi bá wọn sọ̀rọ̀. Wọ́n mo ti bẹ̀ wọ́n kọ̀ náà, wọ́n ní no. If daddy is not telling me anything, maybe you can talk to me. Kí ni nǹkan tó wà ní díẹ̀? Kí ni reasons that sọ pé a lè fẹ́ra wa? No, there's not really anything, but mo kàn wò pé tí ọmọ bá fẹ́ kúrò lọ́dọ̀ àwọn parents ẹ̀, it's by two ways. It's always like they give their blessings like tọ́mọ bá fẹ́ lọ pé ó ń lọ sílé ọkọ or ìdàkejì Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí a rí ìdàkejì. I don't care at this point. I do not care anymore. Baby, tí daddy bá fẹ́ bless me, Ọlọ́run máa bless me. Baby, I understand your anxiety and the interest, but let's be calm. Wale, really? Are you backing out on me now? Oh, no. Why would you say that? Clearly, my back out. Gbogbo ètè mi náà go through ṣe nítorí títí wa ni. Nǹkan tí mo kàn try láti sọ ni pé má jẹ́ ká ṣe ní wàdùwàdù ká má bàa lọ kábàámọ̀. Daddy tó ń wọ yẹn is very powerful. Ó mọ àwọn èèyàn gan. Títí má lọ ṣe nǹkan kan kò sí bó ṣe fẹ́ wá ẹ tó bá rí ẹ. Èmi náà wá kọ́ rọkàn sí. Tó ń ṣe yẹn ìfẹ́ wá ti kọjá lẹ́vù ọ̀yá wa bẹ̀rẹ̀ ọ̀kan tí mo sọ ni pé nǹkan tá a fẹ́ náà ló máa padà bá a fẹ́. You understand? Just let's relax, okay? Ọgbọ́n, you go back home. Ní modern age ṣé parents máa decide ọmọ yẹn tí ọmọ máa fẹ́? I know. You go back home màá sìn ẹ̀dílé mo lè sìn ẹ̀dẹ́ nínú ọlẹ́yìn gan. I'm not going anywhere. Don't even think about it. Please stop. Leave me alone. You are the prisoner of love. It's not fun. You know what? Very soon, Daddy will suck. All right, sir. Mo ti gbọ́ yín, sir. Kò sí wàhálà. Mi ò bínú. Èmi náà máa pè yín. Ẹ ṣé gan, sir. Ó dàbọ̀, sir. Tinúkẹ́, ó ní láti máa bá ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀. Because ẹ̀gbọ́n ẹ̀ tó ń wò yìí, mo ti sọ títí ráì pé kò fẹ́ gbọ́. Sórí injury tó wà lọ́wọ́ ẹ̀, bóyá second or third day tí wọ́n ti tọ́jú gbòǹdì ló ti bẹ̀rẹ̀ sí gbé ṣe wàhálà. Tó bá jẹ́ pé ó farabalẹ̀ ó ṣe gbogbo nǹkan tí dókítà ní kó ṣe ni
I'm very sure pé wọ́n ti yọ wọ́n ti tú bandage yìí but unfortunately wàhálà tó ń fi ọwọ́ yẹn ṣe ó ti pọ̀ jù bó ṣe ń tìbọ̀ gbá ló fi ń gbé gbá ló fi ń ṣe everything and mo dẹ̀ ti bá aṣọ kò gbọ́ so you need to talk to him. Wálé kí ló ń sọ yìí gan ọwọ́ wo ni mò ń tìbọ̀ gbá ni mò ń tìbọ̀ wò bó ṣe wà yìí orí mo hàn gẹ̀ ni kò ṣe tìbọ̀ anything kò ṣe ro anything lẹ́yìn kan máa ṣe báyìí ọmọdé ro lẹ́yìn yẹn bẹ́ẹ̀ bí èèyàn yìí steering ọkọ̀ èèyàn máa fọwọ́ ra lásán ni àwọn tó yọ understand nǹkan tí mò ń sọ kò ṣe ro anything wàhálà kí ni wo bọ̀bọ̀ akíkanjú ni wá military man ni wá anytime náà lè sọ pé ojú ogun yá ṣó ti gba pé wọ́n sì sójà lọ́rọ̀ lẹ̀ is always a sójà kí ló ṣe tó ń ṣe báyìí. Akin wọn ní tí èèyàn bá ti ń dàgbà báyìí ó máa ń yógun jà ní mọ̀jàmọ̀sá báyìí òun náà pè lákíkanjú at this stage àmọ̀ràn tí mi tiẹ̀ fẹ́ gbà ẹ̀ òun ní pé bóyá let's just do one or two things bóyá kò travel out tó bá travel out later on èmi náà wá jẹ̀ níbẹ̀ this episode jẹ́ kí èmi nìkan dá fèsì ẹ̀ fúnra mi because ọlọ́run ló kó ayọ̀ pẹ̀lẹ́lẹ̀ so I just want to face it myself please. wo bọ̀bọ̀ fìyẹn lẹ̀ ó fọ́ nìkan ṣá ogun kan ò lè lé mi kó lu bàbá mi má jẹ́ kí n tọ́ ẹ́ kí n kúrò níbi fáwọn kan wá gbé ọpẹ́lọpẹ́ iṣẹ́ tó wà lára mi ọmọ tó ti fẹ́ yìí fún mi tẹ́lẹ̀ ni kí n tó fapá gbé and tó bá ní kí n travel out nsìn ó mọ̀ pé títí máa lọ yẹn tí máa lọ sí London àbí lọ sí US ni mo ṣe máa lọ bẹ̀rẹ̀ from A to Z ni bọ̀bọ̀ fìyẹn lẹ̀ o mi ò lè lọ máa ṣe ẹrú fún ọkàn kí n máa ká sókè mi kan èmi tó ń ká sókè fún mi náà yẹn ò lè possible mi ò lè travel outside anywhere mi lè lọ. bọ̀bọ̀ tẹ́sí bá dá ni a máa tún gùn ni kó ṣẹ́ṣe nìkan tí wọ́n bá gungi tí kí yẹn bá ṣe pẹ́ bọ̀bọ̀ ìyẹn ṣe bẹ̀rẹ̀ sí tún gùn ni. no bọ̀bọ̀ gbogbo branches igi tó bá ti kọ́ tán wàá máa lọ́mọ́gì wá you don't stress. bọ̀bọ̀ don't forget I'm a soldier kí ló ń ṣe é náà. sí gbogbo wa sí jagunjagun làwọn méjì àmọ́ ọ ní bílẹ̀ ayé ṣe wà wọ́n jàmọ̀ sáwọn náà pè lákíkanjú it is high time for you láti stay back lay back a bit wọ́n mọ̀ nǹkan tí mo sọ. o bọ̀bọ̀ ọkàn ní kí n yé dapá ìlàmù ní tí mo ṣe wà yìí tẹ́nìkan bá ju máa ń tù wá tí right yóò bá ṣe gbé màá fi left dá padà fún. ṣé kọ́kú kó glove akajẹwọ́ ríngì. when is that? as in ọjọ́ wo a máa mú date fún date àbádẹ́ máa mú fún apá mi àti sangba yẹn. máa kó bá mi wo àbúrò mi jáde lọ bá mi mójútó ṣáà máa bàbá yẹn ṣe wàhálà. bọ̀bọ̀ má rẹ̀ bọ̀ bá mi get blood tonic bọ̀jọ́ wọ́n ti lose blood gan. bọ̀dá mi ọ̀rọ̀ lọ́rọ̀ yín ti bá yín sọ yẹn. apá yín ẹ̀ sinmi ṣẹlẹ̀ ń gbé síbi tẹ̀ ń gbé ọ̀tún òsì gbogbo ẹ̀ jẹ́ kó sinmi àtọ́wọ́ yóò bá sinmi kò ní lè heal easily and àwọn ọmọ tí bí náà bó ṣe máa wọlé tó máa jáde nìyẹn mo rí wọn mi nǹkan sọ̀rọ̀ ni wọ́n máa wọlé wọn máa jáde ẹnu kò tẹ́ bá tún ṣe tìyẹn náà àwọ̀ yẹn ò ní jiná. mo fẹ́ gbọ́ tèmi mi ì ṣe wàhálà kankan àwọn ọmọ tẹ́ ń sọ yìí náà tó bá wọlé dé mi ì ṣe anything wọ́n kàn máa ń gba sọ̀ka lásán ni ọmọ mẹ́rin sọ̀ka yẹn wọ́n kàn fi máìkì ṣeré lásán ni. ọ̀dà mi ẹ̀yin mo mọ̀ yín ẹ ṣáà ní sùúrù ẹ ní sùúrù ọwọ́ yẹn ní ìdàtí ẹ ní sùúrù pẹ̀lú ẹ. kí lẹ bá wa gọ̀gàn torí àkínrí ewu lọ́sàn. náà mọ owó màmí wọn làwọn tí ra láti. wo Tinúkẹ́ má jẹ́ kí n tọ́ ẹ lọ́wọ́ tá a wáyé màámi ò lè rà láti kọ̀ọ̀kan rárá àti rárá apá tó máa ṣàláti yẹn léyè wọn ló tẹ pọ́ọ̀sì yìí wọn lè rí ọ sùn wọn á rí. ìjọ láìsí ọ̀tẹ̀ máa ṣe ní zuru pẹ̀lú ọwọ́ yẹn kó lè jiná màmí ní ìdòwò àǹtí tèmi náà tẹ promise. ó ṣe ń jẹ́ kí n mọ ibi tó ń lọ sìn ni ìkùn ṣe tí màámi kan ló fẹ́ sọ tiẹ̀ ló fẹ́ sọ. àyín náà mọ̀ náà. àbúrò má jẹ́ kí n tàn ẹ́ mi ò ní mi ní ṣe ò máa ṣe fún ẹ but try láti change àwọn boyfriend tó ní parọ́ wọn tó bá pé o ò rí gbé súnmọ́ mi. ìfẹ́ fàbúrò yín lọ́kọ. kò ní mí ní kí ẹ̀gbọ́n fàbúrò ẹ̀ lọ́kọ àwọn tí mo lè fẹ́ pọ̀ lọ́wọ́ mi ó pọ̀ lọ́wọ́ mi bíbà àgbé tàtà fún ẹ kò ní ọmọ lóore asáré mo fún ẹ àyè ajá mo lè fẹ́ tó 5-6 kò sí tó fẹ́ ṣèyàn. bọ́dá mi ẹ̀ lè jáwọ́ ẹ̀ jáwọ́ àbúrò yín ni mí. agbọ́mágbé èmi náà tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni ṣé rí. iron lady cool down ní sùúrù fún mi láyè kémi kọ́kọ́ sọ̀rọ̀ because I am the chairman of this sitting àbí bẹ́ẹ̀ kọ́ please yes ó likely kí n mọ 1 or 2 things tó wà ní mind yín tẹ́ fi pé meeting tí ẹ fẹ́ sọ ṣe mọ̀ pé wọ́n dẹ̀ ní bí ẹlẹ́bi bá ti mẹ̀bi
kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ni mo ṣe ní kí Iron Lady kó allow mi. Yes, òótọ́ ni wípé èmi ni mo send signal code red on agent 4. Kí ni mo sọ? I said it, but my chairman ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe. Yes, respect wa, the honor wa. Nínú ẹgbẹ́ àpéjọpọ̀ wa yìí, a ní rules and regulations. Bẹ́ẹ̀ni, a kì í ṣe kò lẹ́yìn ara wa. Bọ́ọ̀lù ṣe máa sẹ́ni code red on bọ̀bọ̀ tá à ń lò. Lẹ́yìn wa láìsọ fún wa, my chairman kò yẹ kó rí bẹ́ẹ̀ sà. Iron Lady, farabalẹ̀. This our chairman. Àti mọ̀ wọ́n lánàá kó tó dé ní now, wọn kì í ṣèyàn bẹ́ẹ̀. He doesn't take decision without reason. Let's hear him out. Jẹ́ ká gbọ́ reason tó fi take decision yìí. Ọ̀gá, kí ló ṣẹlẹ̀? Thank you, my brother. Ohun tá láìmọ̀ kan fi ń ṣe rẹ̀ ló pọ̀. Ọ̀rọ̀ tó ṣe pé tó bá délẹ̀ tán, àtàbágbá, àtàbáwò, àtàbátilé tó kó wa. And mo dẹ̀ believe pé ó yẹ kí n veto irú nǹkan bẹ́ẹ̀ yẹn. All right. Gbogbo yín ni mo sọ fún yín pé Rónkẹ́ ọmọ mi ó mú ọkọ̀ bọ̀tà fẹ́ wá mọ́. Kí ni ẹ máa feel supposing kó jẹ́ Rónkẹ́ ọmọ tiyín ni kó gbà tó máa mọ́kọ dé ẹ wá discover pé agent 4 lọ́kọ ọmọ yín. Ẹ̀yin náà ṣe ha. That is the reason. Ṣé kí wàá lè bí mi báyìí? Ṣé mọ̀ pé láti ọdún tá ti ń deal pẹ̀lú ra wa a mọ̀ wọ́n sójú wọn ò mọ̀ wá à ń communicate pẹ̀lú ra wa through telecommunication. So suddenly nígbà tí mo rí níbẹ̀ yẹn mi ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé agent 4 ni. But ìgbà t'Ọlọ́run máa ṣe àwọn nǹkan kan jẹ jáde tí mo fi discover pé okay this is agent 4. So tó bá wá jẹ́ yín ṣé kò wá yẹ kí n act fast lórí ẹ̀. Mo dẹ̀ feel pé tí n bá ti ṣe tán I'll just call you guys later kí n dẹ̀ explain fún yín ohun tí mo ṣe nìyẹn. Okay. Ṣé wọn wá ní genuine reason sìn? Agomagbe lóòótọ́ ó genuine but at the same time ó yẹ kó carry wa along. Ẹni kò kí ń já wa dé náà kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Iron Lady keep quiet. At this junction bí ẹkùn bá ń sọ̀rọ̀ ajá ò gbọ́dọ̀ gbìn. Let me use my time. Ìgbà tèmi rí tí chairman bá ń wọ̀n ẹ̀jẹ̀ I mean tí orí síìtì tó bá ń wọ̀n ẹ̀jọ̀ kò ó qualify láti contest. That is nothing but the truth. Tó bá contest tó bá di chairman yes a máa gbọ́rọ̀ sí ẹlẹ́nu. Ìgbà ló nígbà ń lò jẹ́ kí n ló tèmi. Please má ever shout on me anymore. Chairman, apologies sir, ẹ má bínú. Mo apologize on my behalf. Ṣàwárí ọ̀rọ̀ agent 4 yìí is a matter of quick action. Oh, very quick action. That is the reason èmi náà ṣe gbé mi sẹ́yìn tí mo dẹ̀ fi pé tàbá dẹ̀ ríra o màá dé máa explain fún yín. Ẹ wo bí Iron Lady ṣe ń mú bó ṣe ń mú àti bí bàtà bá ní mo ní nǹkan mi bẹ́ẹ̀ náà. Ṣé o mọ̀ pé risk ló yọ jẹ́ fún gbogbo wa ni? Seriously. Kí agent 4 kó fẹ́ ìkọ́nú ọmọ ẹnìkan wa. Ẹ wo wọn. Agẹ́ni láwé Mo láti yẹ tó ẹ̀ náà. kọjá orí wọn. Okay. Ẹ wo lẹ̀ ẹ̀wẹ́ nu kọ́. So what are you saying? Are you coming or not? See, one or more of that here. He's hell-bent, why are you me sójú? And you're now telling me to come. Kí ni fẹ́ wá ṣe? If you want to marry me, then you have to do it. No matter what, you have to face him. Not the way he's treating me. You should understand. That way You should also understand that I'm his precious daughter. He wants to protect me, obviously. Till now, me understand what to lie immediately. But whatever it is, you guys need to trash it out. I'm not going to ferry you. You have to go see him. And we get behind the car. How come you yonder? So, Lolonjebe. Something like that, because something like that. See, I can't. Why are you parking? Please get out of my car. Can you talk to me like that? I'm sorry, but why? Oh, this is a get out of a car. You need to apologize for that first. I'm not coming because it's not going to be one to give me love or I don't want to risk anything. But this is your dad. That's sort of my. We're talking about us here. We are getting my. This is our future. Personal affair here. You know, in my home, I'm going to now. Apologize first. Okay, I'm sorry. It's alright, I'll go. Really? Come see me. When? What's I give? Ola.
Sorry again. Sorry now. Come. Oni kò jókòó sẹ́. Fi ọkùnrin balẹ̀ kò sí nǹkan kan, a máa jọ náà tán bí owó lẹ́nu jẹ́ kó bọ́ síta. Jókòó! Mo ní kò jókòó. Àjọ nínú ilé yìí ni. Just sit down, sit down. Hello, gentlemen. Jókòó. No, jókòó. Yes, you. First of all, Wale, mo ní láti commend effort ẹ lórí wàhálà tó ṣe lórí pé kí Rónkẹ́ ọmọ mi kó lè já sí ẹ lọ́wọ́. Èmi náà wá realize pé ọkùnrin gidi ni ẹ́, ọkùnrin tó ṣe fi lélẹ̀ fún, ọkùnrin tó tó ọkùnrin. Mọ́sọ̀ mo tún wá realize pé true love ló ní sí Rónkẹ́ ọmọ mi. Otherwise, mélòó èèyàn téèyàn kan máa test díẹ̀ tó ti máa fail tó jẹ́ pé ẹ ti mọ̀ pé irọ́ ló ń pa àbí kò lẹ́mìí tí ogun bá dé. Wọ́n dẹ̀ níbi tó bá lè là ń bọ́ ọmọkùnrin. Therefore, test tí mo ṣe fún yín mo rí pé ó pass ẹ. Congratulations. Jókòó. No joke. Don't worry. Sit down. Mo ní kò jókòó. Mọ́sọ̀ ẹlẹ́ẹ̀kejì lórí tó ń bà mí lẹ́rù tí mi ò ṣe fẹ́ kó tún fẹ́ ọmọ mi. Àwọn àgbàlagbà, àwọn tọ́lọ́run bá yẹlé lọ́wọ́, wọ́n tún jẹ́ kí n mọ̀ pé solution wà fún. So nígbà tí solution ti wá wà yìí, mo ń fi àsìkò yìí sọ fún ẹ pé o free láti ṣe ọkọ Adérónkẹ́ ọmọ mi amẹ́kùn láàyè. Thank you, sir. You're welcome. Ọkọ mi olówó orí mi. Thank you. Thank you. Kò sóògùn mọ́ kò sọ tẹ́ bàbá yìí. So kájọ máa gbé láyọ̀ bí family kan. Thank you so much. God bless. I'm so sorry for whatever, sir. Ṣáàbà mi sọ fún kẹ́dẹ̀ prepare pẹ̀lú ẹ̀kẹ́ arrange pẹ̀lú ẹ̀. Ṣé ti gbọ́ báyìí? Lọ bá àwọn family yẹn kẹ́ lọ ṣe gbogbo necessary preparation. Àwa náà ti wà nílé báyìí. Àdúpẹ́ fún ọ. Ẹ ṣe gan. Ìwọ ṣì máa lọ sí fáwọn family ẹ̀ náà wà á lọ kẹ́lẹ́ ta. Ó ga wà lára ẹ̀ jù. Ayọ̀ ni ayọ̀. Ṣé ọkọ mi? Má lọ. Thank you, ma. Mo rí pé everything ṣá ń surprise ẹ látàárọ̀ tìmọ̀tìmọ̀ débi. Kò gbogbo ẹ̀ ló ti ẹ̀ ń ṣe mí kàyéfì. Drink tẹ́ni kí n gbé dání pẹ̀lú glass cup. Ibi ta wá yìí and the fact that wọ́n tún jẹ́ uncompleted building. I'm still surprised. Well, since tó ti agree wípé ìwọ ló máa fẹ́ ọmọ mi tí mo dẹ̀ ti rí true love látara ẹ̀ jáde sọ́mọ mi, èmi náà dẹ̀ ti believe pé àti the family kan náà. From now on, we are one family. Torí pé ọkọ ọmọ mi náà ni mo ṣe decide láti wá kọ́ ilé yìí fún ìgbésí ayé rere fún ìwà àtọmọ mi kẹjọ máa gbé láéláé. Thank you, sir. Ìyẹn ni mo ṣe kọ́kọ́ mú ni look around pé kò wo everything. Though, don't tell her for now. Kí wàá sọ fún mi? Mi ò tí ì sọ anything fún. And of course, láti ní lọ, ìwọ ló máa take control of this place. So bẹ́ẹ̀ ṣe máa parí ẹ̀. Nígbà tí bá parí ẹ̀, ìwọ ni kò sọ fún yín pé
ìwọ ló kọ fún. ó ti yé mi, and I understand. Ṣé wàá rí i pé ó call fún celebration báyìí. Gidi gan ó kọ̀ fún sir, thank you so. Ọlọ́run máa bùkún yín. No problem. Oya já drink yẹn kó kọ́pù. Yeah, exactly. No, ó yẹ kí kó gba ọ̀rẹ́ mi wá kájọ. No, you do go. Sir. Thank you so much, sir. Thank you. And láti toast. Àbí? Fún ìgbé ayé àlàáfíà. Amen. Fún ìrẹ́pọ̀ tó péye láàrin ìwà àtọmọ mi. Amen, sir. Kí gbogbo wa ká wá become one family forever and ever. Amen. Thank you, sir. Thank you. Ẹ máa ti ná owó gan sí gbogbo bí o. Of course. Yes. Nice one. No. Ọlápẹ́ kan ní kí n má sọ fún Ronke ni o. She will be so happy. Thank you, sir. Yeah. So ìgbà wo ni a sọ pé wọ́n máa parí ẹ̀ báyìí sí the supervision and everything. Yeah. What is it? Yes, clever, sir. Ìmọ̀ ọ̀rẹ́ pé drink yà mí. Ṣé kí n ṣe favourite one ẹ lóra wa ni? Òun náà ní bọ̀tẹ́ mọ̀ bóyá inú mi tó dùn àbí. Mú bóyá kékeré tó ṣe mú ló fà á. Thank you, sir. Yeah. Yes, I know you're on me go. God. Cool. What's in me go? Yeah. 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 Chief. Poison me. Yes. Mission accomplished. Ohun tí àgbà fi ju ọmọdé lọ ni mo fi wọ̀nyí. Wọ́n ní ọmọdé ò mẹ́la, ó ní òun mẹ́la katakata. Ṣé bí ìwọ ló kó drink ẹ wá, èmi kú kọ́? Àmọ́ yìí tèmi fi jù ẹ lọ, mo ti ṣe síbẹ̀ fún ẹ. Idiot. Bẹ́ẹ̀ ti dáríjì mi lẹ́sọ̀. Hello, Wale. Wale. Rocky. I'm in danger. Track my phone. Àwọn àjíṣẹ́ kún fún nìní kọ́lọ́run máa jẹ́ àpò wọn máa ní ọ̀ẹ́. Má kó wọn ni o, má kó wọn o, má ṣẹ́ wọn ni, má má ṣẹ́ wọn o. Àpéjọpọ̀ wọn oró ni o. Ẹni ò mọ̀ náà ló fi Wale. Wale.
Wálé. 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 My God. Oladiti, I got you. You are in trouble. See you soon. Kini, kí ló ṣe yín tẹ̀ ń yàgbàdo? Iron lady, right? Please. Eriku àyà yín já. Eriku ẹ̀rù bá yín. Ṣẹ́yìn ti gbàgbé ni. Ó wà nínú Bible. Wọ́n sọ pé ní tó bá fi dà pààyàn, ìdáná máa fi pa. Ẹ wá rí dàwájú yín sìn àyà yín já. Anyway, mi ní much láti bá yín sọ. Ṣé rí mo dúró tán síwájú yín tí má ti bínú máa ń ṣe báyìí ni o. Tí má dẹ̀ ti bínú tán tí mo ti ṣe báyìí yẹn, ẹ lọ polówó kú fún Ọlọ́run ni. Ta lẹ fẹ́ dágbére fún lé kò sí. Please. Mi ò tí yìn ìbọn ẹ̀ ti fẹ́ dànù. Kí ló ṣe yín tẹ̀ ń gbọ̀n? So ẹ̀yin lè máa gbọ̀n sí right? Please. You know what? A lè sọ̀rọ̀ yàmí kébìlì. Jẹ́ ká wọlé ká sọ. Ká wọlé. N tó bá mu ti bá tẹ̀lé yín wọlé pẹ́rẹ́, màá pa àwọn ọmọ yín, màá pa ọmọ yín, àwọn ọmọ yín tó ọmọ mi yín ìkan tí màá pa gbogbo wọn. Àwọn mọ̀lẹ́bí tí ò bá sí nílé, màá fi kú ṣọwọ́ sí wọn. Wọ́n á kú níbi tó bá wà ní. Ó dàgbẹ́ ti ya wèrè. Ẹ dá mi lò. Okay. Kí ló fẹ́? Ikú. Ora ká gbẹnu ayé ṣeun ẹ tóbi àtúbọ̀ ó mà dá kẹ́dà wùwá ìrẹ́ torí ọ̀wá ìbàjẹ́ ní kọ̀rọ̀ o. Kẹlẹbẹ ò láwá kó lẹ́sẹ̀ ó ń lẹ́mọ̀ kiri tìmọ̀tìmọ̀ o. Bẹ́ẹ̀ gan ni ìwà ẹ̀dá ti rọ ilé ayé yìí. Ọwọ́ àwọn agbófinró ti tẹ ọ̀gbẹ́ni apanijayé tí orúkọ rẹ̀ ń jẹ́ Akin Alabi tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Agent 7 tí ẹnìkejì rẹ̀ tí ó ń jẹ́ Wálé Davis ti fi ikú ṣe ìfàjẹ. Ìròyìn fi tó wa létí wípé àwọn ẹgbẹ́ alágbára nínú ìlú tí wọ́n pera wọn ní Apejopo ni wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà wọn. Fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn, ẹ jẹ́ kí a gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ láti ẹni tí ó ṣojú. Orúkọ mi ni Akin Alabi tí gbogbo èèyàn mọ̀ sí Agent 7. Military school ni mo lọ. Àwa tí a dẹ̀jọ lọ, a jẹ́ 10. A dẹ̀ ṣetán níbẹ̀, a graduate níbẹ̀. Jagunjagun gidi ni mí. Àwa ò kí ń jagun ká má rẹ̀yìn ogun torí pé akíkanjú ni wá. Ìgbà tí ò sógun tí a fẹ́ jà mọ́, tí ò sẹ́ńtà fẹ́ kọjú ogun sí, la wá pinnu pọ̀, àmì láparapọ̀ àmẹ́rẹ̀wá láti máa ṣe àgbànípa. Iṣẹ́ àgbànípa yìí la wá ń ṣe tó di pé òun wọlé lọ́tùn, òun wọlé lọ́sì, ó ti dùn mọ́ wa. Àwọn tí a ń ṣiṣẹ́ fún tó jẹ́ igi lẹ́yìn àgbà wa, àwọn tí a fẹ̀yìntì tí a rìn gẹ́gẹ́ bí bàbá àsàlẹ̀ wa, Akeem, Ọládìtì, Kọ́ládé, Agbọ́mágbẹ̀ àti Madam Tinúkẹ́ Iron Lady ni àwa ń ṣiṣẹ́ fún. Honourable Louis, àbí commissioners ni, àbí governors ni, wọn ò lẹ́nu tó wọn tí mò ń sọ yìí, wọn lẹ́nu jù wọn lọ. Kódà gan ọba ìlú ó máa ń wárí fún wọn ni. Àmọ́ nǹkan tó ṣe mí láàánú ni wípé ìgbà tán pa ọ̀rẹ́ mi tó jẹ́ 6 and 7 mi, ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tájọ́ ń ṣiṣẹ́ yìí, Wálé Davis. Ìgbà tán pa ni mo bínú tán láti dojú ìjà kọ wọn. Èmi náà sọ bẹ́ẹ̀, mo ní Ọládìtì ò dédé bínú. Mo ní nǹkan tó wà lórí ọ̀fà òdèjì lọ. Mo sọ fúnra mi. For the past 28 years, you could lie to me.
Èèyàn máa burú inú máa jí. Ó wá kó bá mi kó bá àwọn ọmọ. Ó wá fẹ́ mi nìkan sílẹ̀ nínú làálàá kòkò ní ayé Ọládìtì. Ọlọ́run á dá. Ọlọ́run á dá láàrin mi àti ẹ. Tó wá pè fẹ́ tí mo ní sí ẹ ló ní sí mi padà. Ọlọ́run á dá fún ẹ. Mo ní ọba sọ̀rọ̀ òdìṣẹ́ tó ti kú ọ. Àmọ́ mo fi ẹ lẹ̀. Mo yọ̀dá fọ́lọ́. Ó ṣe mo dúpẹ́. Oh my God. Oh my God. Uncle, ṣé wà okay? Oh my God, mo ti pa yín. Àti kí ló ṣẹlẹ̀? Mo rí ìbọn yìí náà. Ọmọ fẹ́ ṣùtì. Máa mọ́tò gbàdánù. Ó fẹ́ yìnbọn fún mi lẹ́ fi mọ́tò gbà. Ìbọn. Oh my God, mo ti pa yín náà. Ó fẹ́ yìnbọn fún mi. Ṣé mo rárí ni? I don't know him. I've killed someone. Mo ti pa yín. No. Just calm down. You know what? You know what we're gonna do? Look at me. Look at me. Don't talk like that. You didn't kill anybody. He was going to shoot you. You just saved my life. Okay? Thank you. Thank you. You know what? He's a criminal. I killed someone. Relax. Look at me. This never happened, okay? Let's get out of this place. Okay? Thank you. Thank you. Thank you. Let's get out of this place, please. Gbogbo ẹ̀dá inú wáyé ẹ̀ ṣọ́ wà wò ká rántí ọ̀la ọ̀la ń jó. So I was about to marry a criminal. I married a criminal for 28 years. bẹ́ẹ̀ làwọn kan ń hùwà ìbàjẹ́ ní kọ̀rọ̀ o. kẹ̀lẹ̀bẹ̀ ò láwá kó lẹ́sẹ̀ ó ń lẹ́mọ̀ gèrè tìmọ̀tìmọ̀ o. bẹ́ẹ̀ gan ni ìwà ẹ̀dá ti lọ ilé ayé yìí kò kú lè ènìyàn dání ń ṣàyédògún bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa yé lè àmọ́ ohun tí kò bá wá ṣe láyé yìí ó àgbà ẹ̀san bó pẹ́ bóyá àbọ̀ ń bọ̀ kò ní pẹ́ dé. má kó wọn ní má kó wọn o má ṣẹ́ wọn ní wọ́n ń dẹ tọrọ tọrọ wọn kúrò ní bẹ́ẹ̀ ni ẹ̀yìn ọmọ náà ló fi ránṣẹ́ rẹ̀ mírí mẹ́nu ṣẹ̀rẹ̀ ìkọ́jà kan ní àwọn ìbàjẹ́ inú wáyé ìyọ̀bẹ o. Sangere làgèrè òfin mọ̀nàkọ̀nàkọ̀ bọ́ ọmọjà o. ẹ wò wọ́n agẹ́ni ńlá mẹ́kọ̀ọ́ gbà kọ́ mú dákọjá wọn. ẹ wọlé ẹ̀wẹ́ ẹnu ọkọ́ ẹni tó ń ṣe bí ikú wọn wọ́n múra wọn. ojú bá kanra wọn ìkànnì láti ṣẹ́jú ẹ̀ ìjà dẹ̀hùn ẹ̀ má kó wọn o má kó wọn ní má ṣẹ́ wọn ní àpéjọpọ̀ wọn oró ní ẹni ọmọ náà ló fi náà ṣe rẹ̀ ní. mírí bá kan mi ikú àtẹ̀fún kan ní. àtẹ̀fún kan.